Káàárọ̀ lọ́dọ̀ mi, kájálẹ́, kú ìyálẹ̀ta, káàsán, kú ojúmọ́, depends where you watching this video, this moment. I want to say thank you, and thank you. I want to thank each and every one of us. I'm sending out my gratitude to all Yoruba descendants, the people that believe in liberation of unborn generation, and even the youths, mothers and fathers all over the world. Wherever Yoruba descendants are reside or living right now, mo fẹ́ sọ pé ẹ ṣé o. Kí ló dé tí mò ń dá ọpẹ́ lọ́wọ́ yín? Ẹ̀yin lè jìká tí ò jẹ́ kí aṣọ yẹ̀, tí ò bá sì ti èjìká ọrùn ó kàn rí aṣọ ó kàn rí dangara lọ́rùn èèyàn ni. Ká wá dúpẹ́ lọ́wọ́ irun tó bàṣírí orí, ká dúpẹ́ lọ́wọ́ èékánná tó bàṣírí ọmọ ẹsẹ̀ àtọmọ ọwọ́, ká wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ ẹ̀ káàárẹ̀, tẹ́ ẹ̀ jẹ́ ó rẹ̀ yín, tẹ́ ẹ̀ ń gbàdúrà tọ̀sán tòru fún ìran Yorùbá, tẹ́ ẹ̀ ń náwó, tẹ́ ẹ̀ ń nára. Ká dúpẹ́ lọ́wọ́ yín, ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ self-determinationist tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media, àtàwọn tó ń lọ house to house, àtàwọn tó ń gbé fóònù wọn tó ń sẹ́ndì káàdì kọ̀ọ̀kan sáwọn tó wà nílé. Ní pàtàkì jùlọ, ọpẹ́ mi fẹ́ lọ sí ọ̀dọ̀ gbogbo ẹ̀yin tí ẹ pín program tí a ṣe ní ọjọ́ 9 ọjọ́ ìsinmi oṣù kínní ọdún tí a wà 2022 yìí, nígbà tí mo gbé ìyá wa Chief Mrs. Dúpẹ́ Onítìrì, ìyàwó olóògbé Káṣímáwo Ọláwálé Abíọ́lá, èyí tí wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ kí democracy kó wá sí orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tó jẹ́ pé ìjọba Nàìjíríà pa wọ́n. Ìyàwó wọn mo gbé wá sórí program ní ọjọ́ tá a wí yìí, ìyẹn lánàá yìí. Fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá, mo dẹ̀ fẹ́ wá dá ọpẹ́ pàtàkì sí ọ̀dọ̀ ìyá yẹn, abiyamọ tòótọ́. Ojú òní tì yín ìyá wa, ẹ ní dààmú o. Àwa tí a ò bá tí ì rí fọ́nrán yẹn wò, ẹ lọ sí orí Yorùbá Kingdom TV, kẹ́ ẹ lọ wo iṣẹ́ ńlá tí ìyá yìí ṣe. Ẹ̀yin tẹ́lẹ̀ ń béèrè pé ẹ fẹ́ ká máa gbé ìyá yẹn wá, ó kéré tán ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀mejì lóṣù. Á bá wọn sọ tí Ọlọ́run bá fún wọn lágbára. Ṣùgbọ́n mo kàn ní kí n wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti fi ìfẹ́ hàn sí ìyá wa yẹn. Having said that, mo fi wákàtí ìrọ̀ gbogbo àwa tí a fẹ́ kú sínú kí ni mo lè pè ní Yorùbá o, silence, you are dying silently. How? Ìyá wa yóò jáde nílé Abíọ́lá, kì í ṣe òun nìkan ló wà ńbẹ̀, kì í ṣe òun nìkan ló wà ńbẹ̀. Ilé Ifẹ̀ láńkọ́, ilé Gani Fáwẹ̀hìnmí, ilé Bọ́lá Ìgè, ilé bàbá wa Awólọ́wọ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ilé Délé Gíwá, ilé Kẹ́ńsẹ́rù wíwà. Ẹ má dákẹ́, ẹ̀yin ọmọ wọn, ìyàwó wọn, speak up. Speak up, because unborn generation àti àwọn ọmọ tẹ́ ẹ ti bí, tẹ́ ẹ bá sọ̀rọ̀ báyìí, wọ́n á gbé yín ṣẹ́ ìpè tó pọ̀. We need more people like this mom.
We need more people. This has nothing to do with violence. It has nothing to do with unroving. No, it's your right. It's my right. Is somebody like Shenkuti, your grandmom, your dad, your family died because of Nigeria. Nigeria is not exist. It's a fraud. Ẹ jẹ́ ká sọ̀tọ̀ fúnra wa o. Lóòótọ́ mi ò sọ wípé tí Yorùbá nation bá dé ìjọba àrùn ló máa jẹ́, ṣùgbọ́n no, a ò lè messed up bí eléyìí. No. Àwọn ọmọ tá a bí sílùú òyìnbó tán bá ti lè wálé ẹ̀kan wọn ò fẹ́ wálé mọ́. Àwọn ará òkè ọya tán bá dẹ̀ ti wá sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ rò pé ẹ ń tan ara yín jẹ màsà. Ṣé ẹ rí gbogbo ibi tó surround yín pátá tá a ti lè máa róúnjẹ because tébi bá kó ní ìlú iṣẹ́ tí bó ṣe. Ṣé ẹ rí gbogbo ibi tó surround ìlú yẹn pátápátá táwọn bá ti wá wọ́n á mú àwọn èèyàn wá síbẹ̀ tán bá ti bímọ wọn ò ní sọ èdè ara wọn o, wọ́n á wá kọ́ èdè ìlú yẹn gangan. Èdè yẹn ni wọ́n máa sọ. Ẹ wá máa wò wípé ara wa ni wọ́n. Ẹ jẹ́ kí a wo fọ́nrán yìí tí Fúlàní tó ń sọ èdè Èkìtì. Kékeré nìyẹn o. Tẹ́ ẹ bá gbọ́ bí wọ́n ti ń sọ èdè Yorùbá. So now tell me, mention ẹ gbọ́ ìyàwó Abiola lánàá. Mention tẹ́ ẹ kọ́ wọ́n sọ. Ẹran kí la ò jẹ rí nìyá yẹn náà. Kí lẹ fẹ́ sọ fún? Ṣé towó ni àbíbi ló ń pa àbí ipò ló ń wá? Ó sọ categorically pé ọ̀rọ̀ ipò ẹ fi ń lẹ̀. Tó ń bá fẹ́ ṣe president Nàìjíríà ayé ẹ yọ, ṣùgbọ́n wípé ọjọ́ tí wọ́n ti pa ọkọ òun ní Nàìjíríà ti kú. Ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Gbogbo àwọn tó gbowó ẹ̀mí Abiola ń bolẹ̀ wà lónìí. Ara òrokùn yín, ara ọ̀rẹ́ di ẹ̀yìn. Àwa wíta ẹnìkan sọ pé Nàìjíríà nẹ́ẹ̀sì ó ju Yorùbá nẹ́ẹ̀sì lọ. Ẹ̀jẹ̀ Yorùbá ló dẹ̀ tẹ̀ débi. Abẹ́jẹ̀ Abiola kọ́ ló tẹ̀ tó ìdè president. Ṣé bá sọ pé tí Yorùbá bá ṣe ń gbà yẹn pé á dáa. Èmi ní tèmi o. A ò bí mi gẹ́gẹ́ bí ẹrú, mi dẹ̀ ní ṣe ẹrú. Àwa tá a wà ń lo òyìnbó ẹ má jẹ́ atara wa ẹ jáde. Ẹ má don't die in silence. O ti gba citizenship tó gbà yẹn. Wọ́n lè gbà á lọ́wọ́ anytime because it is not by bad. Citizenship tó gbà yẹn fake ni ìwọ náà mọ̀. Wà á end up láti wá sí home care, àwọn ilé arúgbó, ọwọ́ burúkú, ìtọ́jú rádaràda ló máa wá gbà. Ẹ wá dákẹ́ síbẹ̀. Ìgbà tí ní 70s táwọn èèyàn bá dé àti 80s tán bá dé sí ilé ní Nàìjíríà ń gbà yẹn, a rò wípé Amẹ́ríkà pé ìjọba Ọlọ́run ni. A ti ẹ̀ rò pé kò ní sí ìdọ̀tí kankan bẹ̀. Èmi gan rò pé bóyá kò sí àwọn tó ń sun abẹ́ bíríìjì ní ilẹ̀ Amẹ́ríkà ni, àbí pé bóyá kò sí ẹni tí ó ń tọrọ bárà. Àìmọye àwọn tí ń gbà mú débi tí mo máa ń fún bárà, tá máa ń fún wọn bárà. Ibi tó dáná wọ́n fi hàn wá. Ṣé ní ìlú tá a wà yẹ àìmọye ọmọ Yorùbá ní Amẹ́ríkà, àìmọye ọmọ Yorùbá tó ń tún ìlú yìí ṣe ni. Àìmọye nǹkan tí mò ń contribute pẹ̀lú business mo ní síbí, àìmọye nǹkan tí mò ń contribute sílùú yìí ni. Àìmọye àwọn tó ti dá ilé iṣẹ́ sílẹ̀ nílé tó jẹ́ pé wọn ò lè wálé. Àwa àṣà wa yàtọ̀. A kì í gbé àwọn arúgbó wa ká lọ sọ wọ́n dànù. A máa ń tọ́jú àwọn ọmọ, máa ṣùgbọ́n wọn á máa bá wọn ṣe, wọ́n á pẹ́ báwa ṣe nìyẹn. Ṣùgbọ́n ìwọ tó kàn kalẹ̀ nítorí pé o ti lọ. Ìyá wa Abiola yìí ẹ bèrè ìlú wo ni ò ti dé? Ìlú wo ni ò ti dé? Ṣebí ìlú Èkó yìí ló wà tá a jọ ṣe program lánàá. Ẹ jáde, self-determination is allowed. Mo tún gbé ìyá wa kan bọ̀. Ṣé ẹ mẹ́ni tó kọ orin wíwọ́ làbá wọ́ igi làbá gé kíni yanriyan yìí lérèjìgbò ọkọ mi o òréré eléjìgbò o ìyá má igé bàbá má igé bàbá má ilẹ̀ o. Mo ń gbé ìyá wa yẹn bọ̀.
àwọn náà fẹ́ wá sọ̀rọ̀ sókè. ẹ mọ̀ pé ìbejì ni wọ́n. ẹ̀yin ìdílé tẹ́ ẹ ló kọ tán pa yín ní baba tán pa yín ní yeye tẹ́ ẹ dẹ̀ sí ń jà fún Nàìjíríà, ṣé ká sọ wípé nemesis ló ń tẹ̀ lórí yín ni tẹ́yìn náà fẹ́ parun? ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o. mo fi ẹlẹ́dàá bàbá àti ìyá yín tìlú Nàìjíríà ṣe léṣe. Nàìjíríà dẹ̀ ṣe ń pa àwọn ọmọ ológo lọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Seconds òun ni àwọn ọmọ Yorùbá tí wọ́n ń wọnú Mediterranean Sea, tí wọ́n ń wọnú àgbèrè, tí wọ́n ń wọnú ilé aṣẹ́wó, tí wọ́n ń wọnú drug addicted. Seconds ni. ẹ wá béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ń kówó yẹ ẹni kí ni wọ́n fowó yẹn ṣe. ẹ béèrè lọ́wọ́ wọn. Most of ọmọ wọn tó wà káàkiri tí wọ́n náwó ilé, ìkan lára àwọn ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ olóṣèlú Nàìjíríà mo mọ̀ dáadáa tó jẹ́ wípé ọmọ ẹ̀ olórí burúkú ayé àti ọ̀run lé ọmọ ẹ̀, igbó ló ń fi gbogbo owó mu, ọmọ kan ṣoṣo tó ní. kí lẹ wà mọ́ yà? kí ló ń ṣe yín? ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ Nàìjíríà. Nàìjíríà kí ni ìtumọ̀ ẹ̀? ta ló sọ Nàìjíríà ló kọ? Aṣẹ́wó. kí ni ìtumọ̀ èdè tí Nàìjíríà ń sọ? ẹ sọ èdè tí Nàìjíríà ń sọ fún mi. kò lédè. kí làṣà Nàìjíríà? Nàìjíríà ò láṣà. ní ìlú tí mo wà èdè Gẹ̀ẹ́sì náà fi ń kọ́ mọ. Germany wọ́n fèdè tí wọ́n kọ́ra wọn. France wọ́n fèdè tí wọ́n kọ́ra wọn. British fèdè tí ẹ̀ kọ́ra ẹ̀. àbí bẹ́ẹ̀ kọ́ Portuguese wọ́n fèdè tí wọ́n kọ́ra wọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ló dé? báwo ni ọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe o? tàbá wá ní ká wí ẹnìkan ní ẹ jẹ́ kí ọmọ òun ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ kó òun filẹ̀kẹ̀ sí. ilẹ̀kẹ̀ tẹ́ ẹ fi sí di ọmọ ọjọ́ sí ń kọ́ ń bolo wà ó ti já dànù. ẹni tẹ́ ẹ filẹ̀kẹ̀ ń sì di ẹ̀kọ́ tó tẹ ẹ̀jẹ̀ Abíọ́lá wọlé síbẹ̀, òun kọ́ ló ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, Mr. Ọ̀bọ. so mo bẹ̀ wá o, mo fi Olódùmarè bẹ̀ wá. máa fi fọ́nrán kan hàn wá. lẹ́yìn fọ́nrán yìí màá bá tèmi lọ. ẹ máa kó ojú lọ́nà. mò ń gbé Líjàdùn Sisters bọ̀. ẹ kó ojú lọ́nà. lẹ́yìn fọ́nrán tí mo fẹ́ fi hàn wá yìí, ẹ gbọ́ nǹkan tí ìyá wa M.K.O Abiola tó sọ ńbẹ̀ yẹn. ẹ gbọ́ nǹkan tí wọ́n wí. ẹ tún listen sí nǹkan tó tún sọ yìí. ẹ jẹ́ kí a wá fi ọpọlọ wa, ẹ jẹ́ kó straight. mo fi Olódùmarè bẹ̀ wá. àkókò ti tó. a ò ní kó níbo mọ́ dìbò ẹ̀, ṣùgbọ́n àwa ẹ jẹ́ ká máa kọjú mọ́bi tá à ń lọ. distract. ẹ ṣeun. àkọ́kọ́ sà, ṣe rí àwọn celebrity ẹ̀gbọ́n àwọn tẹ̀ ń pè àti bóyá politician anybody tẹ́ bá ń pè sà, kínní kan ni mo fẹ́ kí ẹ tún padà lọ rántí sà. ṣe mọ̀ pé ńgbà yẹn mò ń sọ fún yín pé resources, power, slavery, corruption, poverty and then underdevelopment. ṣe underdevelopment yẹn àti poverty kì í ṣe pé ẹni tó lówó lè máa sọ pé kò sí ní poverty o. ṣe underdevelopment ẹ ṣe pé ẹni tó lówó náà ni kò wà ní underdevelopment situation o. torí ẹlòmíì ọpọlọ ẹ ní poverty wà o. ṣe underdevelopment nínú brain ẹ. so àìmọye àwọn míì tó jẹ́ pé wọ́n ní problem. okay, kí ló ń jẹ́ poverty in the first place? ẹ ní agbára lórí nǹkan tó jẹ́ tiyín. tó ti yé yín sà. okay, ẹ jẹ́ ká bọ́ sí orí àwọn olówó wa nísìn níbí báyìí nísìn. mo sọ fún yín pé àìmọye wọn tó jẹ́ pé wọ́n pera wọn ní olówó láàrin ọmọ Yorùbá tó jẹ́ pé wọn ò ní ẹnu ọ̀rọ̀. ìdí ni pé ìjayà wọ́n máa ń dẹ́rù bà wọ́n ni. bẹ́ẹ̀ ni pé tó bá sọ̀rọ̀ mo máa gba láísẹ̀nsì ẹ o, tó bá sọ̀rọ̀ mo máa ṣe kinní kan fún ẹ o. ìjayà ni. ṣé gbogbo ayé lórí ìtàn ṣe fún gómìnà wa lẹ́kọ̀ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? bẹ́ẹ̀ni. so kékeré nǹkan tó ń ṣe ní ẹ̀yìn lẹ́rí níta yẹn o. kékeré nǹkan tó ń ṣe lẹ́yìn wọ́n ṣe máa ń rúdù sí wọn, wọ́n ṣe máa ń rí wọn fín, wọ́n ṣe máa ń ṣe wọ́n játijàti.
ẹjọ́ sọ kí ló fẹ́ sọ fún mi bó ṣe dúró síbẹ̀ ńjọ́ yẹn so sọ fún mi pé òun gọ́vnà nìyẹn ṣó lẹ́nu ọ̀rọ̀ àtọ́ ó lẹ́nu ọ̀rọ̀ ló bá tán òun náà wà nù poverty tá à ń sọ slavery ni oko ẹrú ni tó bá dẹ̀ wà lóko ẹrú ṣé ń gbọ́ sà ó sì wà nù poverty o bẹ́ẹ̀ ni torí pé oko ẹrú tó wà yẹn o ò tí ì ní agbára lórí nǹkan tó jẹ́ tiẹ̀ odindi gọ́vnà dúró sọ pé state òun lélẹ́yìí sà ṣé bẹ́ẹ̀ rí jàtijàti mi mọ rádaràda tó dúró síwájú ẹ̀ mi tẹ̀ mọ nǹkan tó pe rẹ̀ mi mọ nǹkan náà láyé yìí ó dúró síwájú gọ́vnà èkó odindi èkó tó ń gbọ́ gbogbo. that same guy yorùbá dẹ̀ tún ni ẹrú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. ọmọ àlè ló máa jẹ́ ó dúró síwájú gọ́vnà tó bá rán ẹni ṣẹ́rù wá fi tọmọ jẹ ọmọ yorùbá ni ẹ ó dúró síwájú gọ́vnà tiẹ̀ ta ní jọ tó rán iṣẹ́ tó wá ń sọ fún gọ́vnà ipe ìwọ ò lè ṣe nǹkan kan tí gọ́vnà sọ gọ́vnà ní ilẹ̀ tòun lélẹ́yìí gọ́vnà ní ilẹ̀ tòun lélẹ́yìí tó ti yẹ yín tó bá jẹ́ ọmọ yorùbá gidi ni ẹni tí wọ́n sọ pé ó lead yẹn pọ̀ ọmọ tó ṣe ọmọ yorùbá o tó bá jẹ́ ọmọ yorùbá nìkan tó máa ṣe lélẹ́yìí á ní yes sir á wá pe gbogbo àwọn tán wà ń bẹ̀ á ní ó yá ẹ get out of here gọ́vnà ní káwọn máa lọ tó bá jẹ́ yorùbá bẹ́ẹ̀ ni yes sir wọ́n á lọ ṣe rí bí gọ́vnà bá ṣe ń lọ báyìí gọ́vnà tiẹ̀ ní tí dé gate wọ́n á tún u-turn padà síbẹ̀ yẹn á tún padà síbẹ̀ toró fẹ́ obey àwọn ọ̀gá ẹ̀ táwọn kan bá sọ fún gọ́vnà pé wọ́n tún ti padà síbẹ̀ á ní àṣà ẹ má bínú sá àwọn ọ̀gá ẹ̀ mà ló tún ní kó ń padà síbẹ̀ yorùbá nìyẹn kò kí ń ṣe yorùbá so ṣe rí nǹkan tán ni wọ́n ṣe tí gọ́vnà bá sọ̀rọ̀ odidi gọ́vnà Ondo gọ́vnà wa ọmọlúàbí dáadáa tí yẹn bá sọ̀rọ̀ Akérédolú wọ́n kó bẹ́ẹ̀ ni sà wọ́n á kó pàǹpátì wọ́n á ṣe mo ti rò pé wà nínú ẹ̀jẹ̀ àwọn Ondo ni o pé kí wọ́n máa jàfẹ́tọ̀ mo rò pé wà nínú ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ tó dáa ni. bẹ́ẹ̀ ni aláìkẹ́ lọ́pọ̀lọpọ̀. gbogbo Yorùbá ló nídìí ẹ̀jẹ̀ yẹn tó ti yẹ yín sà wọ́n máa rúdù sí wọn so ìwọ tó jẹ́ pé ìwọ ló ní nǹkan ẹ ò lẹ́nu bẹ̀ ṣé wàá rí nǹkan tó ń fún wọn kékeré nínú nǹkan tó jẹ́ tiwọn ok brọ́dà mi Ọmọlúkà brọ́dà mi ni ó ṣe program kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹyọ kan náà mo fẹ́ mú jáde o ó ní pé ní port wa lẹ́kọ̀ọ́ ń bì báyìí ipe 33 billion owó náà make èlò náà fi ń dágbére fún Nàìjíríà èlò fi ń jíṣẹ́ fún Nàìjíríà ẹ wá wo ara wọn tán pin mú àwọn lọ́mọ ra wọn lọ́wọ́ so ìwọ tó bá jẹ́ Yorùbá so kí ló fẹ́ sọ àwọn Yorùbá tó bá wà nílẹ̀ Yorùbá ní lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn ta wà yìí wọ́n sọ pé ẹ olówó làwọn hàn lẹ́nu ń bẹ o owó wo náà ní tí Dangote ń gba rìfáínárì lẹ́kọ̀ọ́ ó mà ṣe o ó mà ṣe o ṣe tún fẹ́ gbọ́ sà Lẹ́kì wá ń bì báyìí ìyá Yorùbá tẹ̀ ti lọ náà kò sí wàhálà Lẹ́kì ń bì báyìí ní Ìbẹ̀jú Lẹ́kì ń bì àwọn àṣùwàní àwọn tó ń ṣe Indomie fún yín àwọn náà tún ti ní wọ́n tún fẹ́ ní seaport ní Lẹ́kì tó máa jẹ́ tó Pakistani ni wọ́n o kò kí sí Yorùbá kò sọmọ Yorùbá tó lè kọ seaport o ṣẹ́rí ní ibi tí Dangote wà ní free zone ní Ìjàsọ̀ lọ́hùn níbi free zone yẹn Indomie wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ́ẹ̀ o Indomie náà ó fa tiẹ̀ síbẹ̀ o òun náà mo rò pé ó ti rí omi tí Dangote ń control seaport ibẹ̀ lòun náà bá tún wò pókè kóun náà tún lọ yọ tòun sórí ilẹ̀ Yorùbá ní Ìbẹ̀jú Lẹ́kì àwọn tó ní Indomie ni mò ń sọ yìí o Pakistani ni wọ́n o ẹjọ́ sá gbogbo ọmọ Yorùbá dà gbogbo wọn dà àwọn olówó Yorùbá dà tí wọ́n fẹ́ sọ fún ipá àwọn òsì lóko ẹrú ni wọ́n sì wà lóko ẹrú náà àwọn bá Yorùbá dà àwọn bá Yorùbá tẹ́ pé wọ́n máa ní sọ fún local government ṣé bí British ló ti kọ́ bẹ́ẹ̀ Great Britain ló ti kọ́ bẹ́ẹ̀ náà wọn ò dẹ̀ change ẹ̀ tọ́ba tí wọn tọ́ba fẹ́ fi ọba tí wọn plane gbogbo ẹ̀ náà fi ń gbé wọn wọn máa ránkà déédéé wọn tó bá jẹ́ ti Yorùbá ọba Yorùbá ń tẹ̀ adé ni ó wà lórí ọba Yorùbá adé ni kò kí ń ṣe aṣọ tí wọ́n wé mọ́rí bíi tèmi yìí náà adé ni kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé wàá rí gbogbo wọn ò mọ̀ pé àwọn ṣì wà lóko ẹrú o wọ́n fi ìpè nítorí àwọn tí ń wa mọ́tò àwọn kọ́lé kan àwọn ṣe kinní kan wọn ò mọ̀ pé àwọn wà lóko ẹrú ẹgbẹ́ mi sà oko ẹrú ni ó dẹ̀ ti di dandan Yorùbá ò ṣẹrú mọ́
ṣẹ́rí iye tán ti pa yẹn ẹ̀jẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tán ti pa yẹn òun ló ń bi gbogbo wọn sìn. Òun dẹ̀ ló ń béèrè wípé àwọn ọmọ tó ń bọ̀ yìí àwọn ọmọ tọ́lọ́run lòdì pẹ̀lú ọlá ní iye ògo ni wọ́n láti dìde káyé rí. Wọ́n láti dìde káyé rògbò yẹn. So nǹkan tó wà ń bẹ̀ sà ni pé ṣẹ́rí àwọn youth wa ṣẹ́rí gba àwọn tí wọ́n ń ṣe àìdásí yẹn kékeré ni tí Yorùbá nation bá dúró ń sìn ọ̀rọ̀ ní ṣèbọ̀rọ̀ la fi dá gbogbo àbí ọ̀rọ̀ lọ́nà fi dá gbogbo nǹkan ọ̀rọ̀ náà la máa sọ Yorùbá dẹ̀ ní àṣírí ẹ̀ lọ́wọ́ ṣẹ́rí gbogbo nǹkan burúkú tó ń tà tó ń mu fún wọn tó ń kó fún wọn tó fẹ́ fi báyé wọn jẹ́ yẹn ọba tó ń tú ọba jídára ni nà ọba tó ń sọ bí dídé ó máa sọ gbogbo aburú wọn yẹn di dáadáa gbogbo òṣì yẹn máa kó ònà ayé wọn gbogbo dímọ̀ burúkú yẹn máa kó ònà ayé wọn ẹ̀yẹ jẹ́ adélẹ̀ Yorùbá náà ṣó ti yẹ yín sà tá a dẹ̀ ti dé yìí o torí kò sí tó máa yẹ ẹni tó bá ní kó má yẹ kó má sí ni òdì sí mú ẹgbà bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀ ló máa ṣe Yorùbá ní àmì àṣẹ lẹ́yìn ẹ̀ ó di dandan níbi tá a dé yìí ṣé bó lẹ sọ pé wọ́n ṣe survey wọ́n lọ káàkiri ipò oríṣiríṣi àwọn ọmọ tán ti báyé wọn jẹ́ ni wọ́n rí káàkiri ṣé yẹn la fẹ́ máa ṣe yẹn la ẹjọ́ kí Ọlọ́run ẹjẹ gbàgbé ẹ̀sà Yorùbá nation ti dúró bá a ṣe máa délẹ̀ Yorùbá yẹn Yorùbá nation yẹn gbogbo òun ni ká tẹnu mọ́ sí ṣẹ́ni gbogbo èmi làwọn celebrate àwọn kìíní kan ẹni tí ò bá ẹrú oko ẹrú everybody wà ìjọ tí everybody bá dẹ̀ mọ̀ pé òun ò sí lóko ẹrú èmi sì mo ti mọ̀ ẹ̀yin sàáyé ti mọ̀ gbogbo àwọn tó ń ṣe ìjàgbara fún Yorùbá wọ́n ti mọ̀ fáwọn ò sí lóko ẹrú mọ́ torí àkọ́kọ́ tí kò tiẹ̀ sí lóko ẹrú ni pé o kọ́kọ́ free ara ẹ kọ́kọ́ gba òmìnira fúnra rẹ náà. right. o ti mọ̀ pé yes o ti kó lóko ẹrú olóyè Ọlọ́run máa kẹ́ Ọlọ́run máa yọ kúrò níbi tó wà yẹn ṣẹ́tẹ̀ wá rí mo sọ fún èèyàn kan mo ń ṣe mọ̀ pé ńgbà míì àwọn tó máa ń ṣe ìkà what they meant for evil ni ó máa ń jáde sí dáadáa wọ́n lọ tí olóyè mọ́bẹ̀ wọ́n ń ṣe ìkà wọ́n ń ṣe kò sí báwọn ò ṣe jẹ́ wọ́n ṣe àwọn lálágbára àwọn làwọn máa sọ bó ṣe máa jẹ́ báwọn bá sọ ni táwọn ò bá sọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ni wọ́n gbogbo àwọn tó bá ń sọ bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ni wọ́n kọ́ tí wọ́n ṣe sọ pé ọ̀dẹ̀ ni wọ́n ni pé wọn ò dára wọn lẹ́yìn náà gbogbo nǹkan tó ní àwọn kójọ irọ́ àti irọ́ ni ṣẹ́ṣẹ́ mọ̀ nǹkan tó jẹ́ irọ́ àti irọ́ sà máa sọ fún yín sà ṣẹ́rí ilé kọ́kọ́ ní èdè yìí tí wọ́n ń halẹ̀ báwọn nílé ó ti become obsolete lọ́la. right. torí irúlé ara alẹ́ mi tún ti dé. mọ́tò tí wọ́n ń gbé káàkiri àìmọ̀ ìtàn tún ti gbé jáde. so kí ni ìhàlẹ̀ jọ nítorí Ọlọ́run. nǹkan tó o lè ṣe kankan ó lè dá kankan ó lè dá ju wípé kẹ máa fi corruption ni o ẹ máa fi ṣagbára ẹ wá lẹ lágbára ṣe rí olóyè sà ibi tí mo tún fẹ́ sọ ní pé ṣe rí olóyè ibi tí wọ́n fi olóyè sí yẹn wọ́n ṣe é fún evil ni ọ̀dáadáa kan ti bẹ̀ jáde ẹjọ́ sà kí ni dáadáa tó ti bẹ̀ jáde. ó wù mí kémi náà gbọ́ dáadáa yẹn. yes sà wọ́n ti sáré síwájú àwọn arábì ti sáré síwájú o ẹ má rò pé bóyá wọ́n ń jí owó nìkan àbí ọ̀rọ̀ nìkan irọ́ ni o wọ́n máa ń sa abuṣẹ́ burúkú oògùn burúkú ó kún ọwọ́ wọn ìgbà tán fẹ́ pa ẹ̀yìn oríṣiríṣi náà ṣe wọ́n máa ń ṣaṣẹ́ o dáadáa gidi wọ́n ń woṣẹ́ burúkú ṣé ẹ rí wọ́n ti ṣaṣẹ́ sí Yorùbá ipe kí Yorùbá nítorí wọ́n mọ̀ pé ọpọlọ ó pọ̀ fún Yorùbá lẹ́yìn náà Yorùbá lágídí o lè cheat ẹ̀ o lè cheat Yorùbá ò ní gbà fún ẹ òkè Yorùbá ò ní gbà kó cheat ẹlòmíì a máa gbèjà yan yẹn ṣé òun ló máa gbà kan cheat òun ní ẹjọ́ ẹ bá mi wò ó Yorùbá ò ní gbà so wọ́n ti mọ gbogbo nǹkan tó lọ fún wa ní dáadáa yẹn wọ́n ti mọ̀ pé Yorùbá ò ṣe é mú lẹ́rọ̀ Yorùbá ò ṣe é ṣe sí so àwọn náà ti ṣaṣẹ́ síwájú oríṣiríṣẹ́ burúkú wọ́n ti sà àwọn ọba wa nǹkan oríṣiríṣi tó máa gbà bọ̀dé náà tó máa sọ àṣírí fún wọn gbogbo ẹ̀ náà ti ṣe síwájú sáà ìgbà tán mú olóyè àdúrà bá sọ̀kalẹ̀ gbogbo ọ̀nà tán fi ń gba àdúrà gbogbo ọ̀nà tán fi ń bẹ Ọlọ́run làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbàdúrà nítorí olóyè àti nítorí nǹkan tán ṣe mú olóyè wọ́n torí Yorùbá nation mú olóyè àti olóyè fúnra ẹ̀ tán wá mú tó jẹ́ pé Ọlọ́run lò láti la ojú everybody kán jí kúrò ní oorun tán sùn sà abẹ́ ẹ̀gbọ́n mi sà àdúrà bá bẹ̀rẹ̀ àti ẹni tó jẹ́ Christian àti ẹni tó jẹ́ Muslim àti ti traditional àdúrà wa pọ̀ ṣé wàá rí ibi tí àdúrà yẹn ti wá ṣiṣẹ́ dé gbogbo iṣẹ́ burúkú tó ń ti sà tọ́rọ̀ pé àwọn ti sà àbí tó ń ṣì ń sà gbogbo ẹ̀ ń bàjẹ́ ni
gbogbo ẹ̀ ń bàjẹ́ ni ló bá tán àdúrà bá ti gbà labadi David tó mọ̀kú dáadáa ní Goliath máa kú ó ti dandan ó máa kú náà ni ẹni tó bá tẹ̀lé Yorùbá nation ní dúró ajẹ́ kó fẹ́ bá Goliath kú náà ni kọjọ bẹ́ẹ̀ ni sà òkùnkùn pa ọ̀rọ̀ ńlá máa gbé ogun wọn lọ ni so ṣé ti rí sà ṣe rí àwọn èèyàn púpọ̀ mọ̀ fún àwọn àlòpọ̀ ẹrú o ìyẹn kankan níbi tíṣẹ́ ti bẹ̀rẹ̀ ṣe rí gbogbo ètò à ń sọ látijọ́ ìpè Yorùbá nation ẹ̀ sà iṣẹ́ wà ń bẹ̀ ó yẹ ká bára wa sọ iṣẹ́ tó wà ń bẹ̀ ká lè tètè débi tá à ń lọ. bẹ́ẹ̀ni. àwọn kan wọ́n ti parọ́ síwájú wọ́n ti confuse àwọn èèyàn àwọn kan bí wọ́n ṣe sọ fún wọn bẹ́ẹ̀ ni pé Yorùbá nation tán bá dàrú àwọn olóyìnbó àwa dé àwọn sọ pé kán bá yíyanjú ẹ̀kẹ́ kúrò ń bẹ̀ kò rí bẹ́ẹ̀ o irọ́ náà pa o. ibẹ̀ yẹn là ń lọ báyìí mọ̀ ibẹ̀ yẹn là ń lọ ìbéèrè yẹn pọ̀ but méjì péré ló máa mú látọ̀dọ̀ mi kó tó di wípé màá jẹ́ káwọn èèyàn máa béèrè torí àwọn èèyàn fẹ́ mọ solution gan even gan àwọn èèyàn kan sọ wípé ìyá wa pẹ̀lú ìrírí yín pẹ̀lú connection yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mọ̀yàn wípé olóyè ò yẹ kó gba oṣù méjì ń bẹ̀ yẹn mọ́ àbí ọ̀sẹ̀ mẹ́ta ń bẹ̀ yẹn mọ́ àwọn kan ò jẹ́ gbádùn wọ́n béèrè ìbéèrè yẹn àwọn kan rò pé bóyá ká tó bẹ̀rẹ̀ program pé ojoojúmọ́ mò ń pè yín ni mo ní ẹ̀yin àní sùúrù màá béèrè lọ́wọ́ ìyá wa gbangba làṣà ń ta ni ìwé kan wà nínú interview yín tẹ́ ẹ ṣe tó went viral yẹn ìwé yẹn àwọn èèyàn ń sọ pé báwo ni ìwé yẹn ṣe lè wà lórí Amazon àbí nǹkan kan àbí ẹ kọ̀wé ni torí ẹ̀ ń sọ̀rọ̀ ìwé kan bí nǹkan kan jẹ́ lè sáré fẹnu ba ìwé yẹn kékeré kó tó di wípé a wá lọ sórí solution wípé ọ̀nà wo gan la máa tọ̀ torí àwọn ẹ ti fẹ́ fẹnulé àwọn kan ti parọ́ fún wọn ti oríṣiríṣi àwọn kan gan ìyá wa wọ́n ti káwọ́ gbéra tó tiẹ̀ ti sú wọn ìgbà tó wá rí interview tó jáde àwọn kan tún jí dìde pé a dẹ̀ sì ń wá àwọn obìnrin bíi tiyín àwọn kan tiẹ̀ ti béèrè lónìí pé báwo làwọn obìnrin báwo lẹ ṣe lè kó àwọn obìnrin tó ń lè dúró because obìnrin tóbìnrin bá dá sí ọ̀rọ̀ ìyá wa àti ọkà ní ìdí nǹkan kan mọ́ àti bọ́ nìyẹn ẹ rí pé ìwọ̀n nǹkan tí mò ń kó pọ̀ ìbéèrè yẹn fẹ́ pọ̀ mọ́ra wọn but mo mọ̀ wípé Ọlọ́run wá fún yín lágbára láti bá mi yan kéékèèké ká tó máa gba ìpè ẹ ṣeun. ṣe rí ìwé tí mo fi hàn yín yẹn tẹ rí yẹn ìgbà tí 1999 la ṣe ìgbà tí Abdulsalam tó fẹ́ gbé transition jáde. àwa kó oríṣiríṣi àṣírí láti 1940 oríṣiríṣi nǹkan la kó sínú ìwé yẹn ṣé wàá rí ìwé yẹn ń sìn kò sí ẹni tó lè gbé jáde torí olóògbé àwọn ni wọ́n ṣe náà print ẹ̀ síta ìyẹn Chief Gani Fáwẹ́mi wọ́n dẹ̀ ti kò dẹ̀ sí wọn ò fi authority lẹ́ẹ̀kẹ́ anybody reprint ẹ̀ ẹni tí ó bá wá jẹ́ pé authority téèyàn lè fi reprint ẹ̀ Ọlọ́run bá mi foríjì lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn náà ti kú ìyẹn ọmọ wọn àkọ́bí wọn general yes Mohammed general ni máa ń pè Mohammed brother Mohammed bẹ́ẹ̀ ni òun náà ó ti dolóògbé so kò sí bá a ṣe lè gbé jáde mọ́ a lè gbé jáde so nǹkan tó wà ń bẹ̀ wow tí báwo náà ṣe ń sọ àwọn nǹkan tó jẹ́ nǹkan àsọtẹ́lẹ̀ tó wà ń bẹ̀ ló kàn jẹ́ kémi lọ mú jáde torí ìgbà tá a máa kọ̀wé yẹn èmi sọ fún wọn torí wọ́n ṣe sọ ńgbà tí wọ́n fẹ́ MK náà ni wọ́n ní àwọn nípa mo ní Ọlọ́run fi èmi ní wọ́n pa kò sẹ́ni tó gbàgbọ́ wọ́n padà rí bẹ́ẹ̀ so ìgbà tá a fẹ́ ṣèwé yẹn wọ́n á sọ fún wọn pé ọjọ́ iwájú tí àbá ti tó dáadáa pé àwọn ìlú máa sọ pé àwọn lọ pé àwọn ọmọdé dẹ̀ ló máa àwọn youth ló máa bẹ̀rẹ̀ pé ó máa dá wàhálà lẹ̀ gan so gbogbo wọn wá ń sọ wípé kí n má sọ bẹ́ẹ̀ mo ní ẹ̀kọ́ sà o ẹ̀kọ́ o torí bá ṣe sọ pé wọ́n máa pa Abiola ní ẹ̀sọ́ gbọ́n ní kò rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ilé so ìgbà tí kinní wá ń ṣẹlẹ̀ again tó tún wá ń ṣẹlẹ̀ ìyẹn ló jẹ́ kí n gba ọ̀rọ̀ Yorùbá ní mi ò tẹ́ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá nation ipò lè ṣẹlẹ̀ mi ò mọ̀ ìgbà tí mo wá ń gbọ́ tó ń ṣẹlẹ̀ mo wá lọ wá ìwé yẹn mo ṣáà lọ túlé kan ni pé ọ̀rọ̀ àtijọ́ lélẹ̀ yìí so nǹkan tó fà á tí mo ṣe mú ìwé yẹn jáde yẹn nǹkan tá a sọ sínú ẹ̀ yẹn wípé báwọn ṣe ń sọ Yorùbá pé ọjọ́ iwájú pé ó sì máa ṣẹlẹ̀ wípé foundation tó fẹ́ gbẹ́ǹsì pé kò dẹ̀ ní stand ìyẹn ló jẹ́ kí n lọ mú jáde
so kò sí ẹ tó máa give authorization fún kò sí authority fún ìwé yẹn mọ́ so ẹ má bínú ó ṣe rí nìyẹn sá. dà ẹ ṣeun ìyá wa ẹ gbọ́ ìyá wa odò wo là ń dọ̀run lásì báyìí torí ìbéèrè tó wà níwájú mi ò lè kọ́fà gbogbo ẹ̀ tán tá a bá wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ní àkọsíbò kíní kan but èmi mo á jòkó pé kò síbò in tó kàn wá gangan kátà máa ṣe bẹ́ẹ̀ dìbò wọ́n á gbìyàn tó wù wọ́n síbẹ̀ but in tó yẹ ká ṣe gan gẹ́gẹ́ bí ìwòye yín gẹ́gẹ́ bí ìyá ọ̀nà wo là á gbà tá a fi borí wàhálà yìí ẹ ṣeun. ó pẹ̀lú nǹkan tí mo ṣe sọ pé ẹni tọ́nà ń bá fún ní òye nǹkan kò gbọ́dọ̀ dákẹ́ o torí pé ọlọ́run fún mi ní àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí sáà ẹni tó bá fẹ́ parọ́ ni kò sí sáàdì tí mi ò mọ̀ o ẹ bá dé ọ̀dọ̀ àwọn olówó déédéé ẹ dé ọ̀dọ̀ àwọn elite déédéé ẹ dé ọ̀dọ̀ masses déédéé ẹ bá dé ọ̀dọ̀ àwọn funfun déédéé ẹ dé ọ̀dọ̀ àwọn áfíríkà yìí náà déédéé kò sí ibi tí ọlọ́run ò ti ṣe ojú mi sí káàkiri tá à ń fa ọ̀rọ̀ ti Abiola tó dẹ̀ jẹ́ pé ojú mi ṣì wà ní káàkiri so nǹkan tó wà ń bẹ̀ ni pé ìgbà tọ́lọ́run fún mi ní ìmọ̀ yẹn ó yẹ kí n sọ fáwọn èèyàn àkọ́kọ́ téèyàn bá ti mọ ibi tí ìṣòro òun ti wá ṣe mọ̀ pé ibi tó ń lọ ò ní jìnnà mọ́ ṣe rí ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí sà àwọn èèyàn confuse àwọn èèyàn o ó dẹ̀ yẹ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ òótọ́ ọ̀rọ̀ ni pé àwọn kan sọ wípé àfikún jagun ni wọ́n máa jagun ni ṣe rí nǹkan méjì ni ogun yàtọ̀ sí revolution o ogun yàtọ̀ sí revolution ṣe rí revolution gbà mí sà ó máa ń dédé ni o. lójijì. akàndédé òjijì akàndédé ṣe rí kì í ṣe pé kíní yẹn tuntun o ó ti wà o àwọn èèyàn ti ń faradà wọ́n ti ń faradà ṣe mọ̀ akàndédé yọ gbìm bí ìgbà ensars ṣe mọ̀ kó dédé ni. That's a kind of revolution. Another revolution táwọn èèyàn tún fojú sí òun ni palliative tí gbogbo wọn kó kiri o ó jẹ tán ní kán pín táwọn ọ̀kà kó jọ pamọ́ ṣe mọ̀ pé revolution kan tún yẹn everybody ló ń kó jáde ní ibi tán kó pamọ́. bẹ́ẹ̀ni. So anything ló kàn lè dìde á kàn dìde ní gbìngbìn á ṣẹlẹ̀ ṣe rí ogun ogun ni wọ́ o ànírógun o àmín ànírí ogun torí ogun kò ń ṣe fún ṣẹ́rẹ́ ẹni tó bá ń pe ogun ẹni tó bá ń sọ pé òun máa jagun àkọ́kọ́ tó kọ́kọ́ gbọ̀gbọ̀n láyé yìí ni wípé tóun bá ja ogun yẹn òun ò ní gain òun máa lose. bẹ́ẹ̀ ni ìdí tó máa lose ni pé ó máa kí sọ nǹkan nù tó bá farabalẹ̀ tán tó bá lóun jagun yẹn tán á ṣẹ̀ṣẹ̀ máa ṣe àtúnṣe meanwhile ìrìn tó yẹ kó fi ọjọ́ 5 rìn á wá fi 50 years rìn so ṣe rí àwọn èèyàn náà ń parọ́ fún wọn wípé tí wọn ò bá jagun wọn ò lè rí gbà wọ́n máa jagun ní o irọ́ ni ó ti ṣẹlẹ̀ sí mi rí ni mo ṣe sọ pé irọ́ ni ṣe rí ìgbà tá à ń ṣe ìjàngbara ti ọ̀dọ̀ ti June 12 kò sí nǹkan tán sọ o sójà láti gba agbára lọ́wọ́ sójà láti gba ìjọba sójà a máa jagun ní kẹ́ńkẹ́ lọ kógun wá kó lọ kó kinní kan wá mo ní ìwọ píìsì ṣáà ni máa pe píìsì mi mo torí ìbẹ̀rẹ̀ ogun la máa rí àrígbẹ̀yìn ìgbà tí pressure yẹn pọ̀ wípé kò sí ọ̀nà tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ ń gbà yẹn pé bí àwọn sójà yìí ṣe ríra wọn mọ́lẹ̀ wípé wọn ò ṣe yọ wípé báwo la ṣe lè ṣe é ó wá ń béèrè lọ́ọ̀ mi pé tá a bá jagun kí la ṣe lè ṣe mo lọ́nà máa pọ̀ ọ̀nà pọ̀ mo ní àkọ́kọ́ lórí eléyìí ṣèbí Babangida ariwo ó ti tó ariwo nínú ayé ẹ̀ ó ti lọ ó lóun fi interim sí díẹ̀ ó lóun fi sí ọmọ ìlú ẹ̀ kúkú ni ó lóun fi sí ló bá tán mo ní ó yá ká máa lọ court ni mo ní a máa lọ sí court pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run kí n má fọ̀rọ̀ gùn jù Abiola win ní court mo dẹ̀ wá sọ fún mo ní pé tó o bá ti lè pé court tá à ń lọ yẹn nǹkan tó ọ̀nà méjì ló máa mú dání ìwé méjì ló máa wà lọ́wọ́ ẹ ọwọ́ kan o máa bill tán bá ní kò rí bẹ́ẹ̀ ọwọ́ kan nìyẹn ọwọ́ kejì
agbára tó máa fi sọ pé president yẹn láti ibẹ̀ yẹn gbogbo àwọn tó jẹ́ mínísítà ilé ìkíní kan ilé gbogbo ẹ̀ kò bẹ̀rẹ̀ sí announce ẹ̀ ṣẹ́wọ̀n pa ayé burú ó fi inú wénú ni o àwọn tó yí ká náà bá ń sọ fún kó má ṣe yẹn kó má ti ṣe yẹn rárá kó má announce lẹ́yìn tí kóòtù ti lọ win. nǹkan tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé àwọn tó sọ pé kò ṣeé ṣe láì jagun ṣebí nǹkan tán sọ ní ẹjọ́ náà kóòtù sọ pé ó win. bẹ́ẹ̀ni. ní àjagun o sà àjagun ariwo tí àwọn èèyàn ń pa ó lè Babangida o bí Babangida ṣe burú tó ó lè Babangida ètò tó fi sílẹ̀ kóòtù tún ní kó kúrò àjẹjagun ṣùgbọ́n ọkọ mi ò fi inú wénú ni nọba ló bá bílí màá tó ní ẹ kó máa náà títí Abacha fi gbàjọba lọ́wọ́ Ṣónẹ́kàn di pé Abacha tún ṣe ìjọba lọ èmi ò dẹ̀ gbà pẹ̀lú àwọn tọ́lọ̀ ń lò pẹ̀lú mi a bá wọn fàdélẹ̀ ni Alájà Kúdí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn Ọlọ́run foríjì Ọlọ́run dá wọn sí dá wọn sí Ọlọ́run dá wọn mọ́ sí Ọlọ́run dẹlẹ̀ fún wọn òun lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ìgbà tán pa wọ́n tán mo ní ẹ rò pé ẹ lè pa gbé ẹ pàtì ẹ ní pa gbé o láyé ẹ rò pé ẹ ti pa ẹ máa pa orúkọ ẹ mọ́lẹ̀ ẹ lè pa orúkọ ẹ mọ́lẹ̀ táyé máa fi parẹ́ ẹ pàtì ẹ lè pa gbé ẹ kọ́kọ́ ẹ pa ìyàwó ẹ pa gbogbo wọn ẹ pa oríṣiríṣi ẹja máa wà lẹ́nu ìgbà tán tẹ̀ kọ́kọ́ pa Alájà ibi ẹni pé wọ́n ti pa half M.K gan bí tó wà ní nítorí nǹkan tó ń ṣe ni pé ṣèbí nítorí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ṣe fa Alájà àwọn ọmọ wọn dẹ̀nà kéré náà wà ńlẹ̀ yìí so kí wàá ní èrè báyìí kí lòun gé ní báyìí ó kàn ṣe ó máa ń sọ fún rẹ̀ pé tó bá jẹ́ pé kóun fira àwọn dì náà ní òun á fira àwọn dì Ọlọ́run á bá òun wo àwọn ọmọ òun kan tó máa ń sọ fún un tó bá di kóun fira àwọn dì òun á fira àwọn dì but pé kó gún wà àwọn ò ní jẹ́ kó gún wà Ọlọ́run tiẹ̀ jẹ́ kó gbọ́ yẹn sí nǹkan tí mo sọ fún Ọlọ́run jẹ́ kó accept so ṣe rí pé nígbà yẹn a jagun but Ọlọ́run jẹ́ ká rí ṣe bẹ́ẹ̀ni wọ́n lọ náà Ọlọ́run ṣe àtìlẹ́yìn fún mi sójà lọ so the same thing náà ní sìn tí a bá ń sọ wípé Yorùbá nation a lè gbà láì jagun confam. ṣe gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ sọ pé ogun la máa jà bàbá wa ìyá wa ẹ jẹ́ ń dá yín dúró níṣẹ́jú kan ní àná mo wà nínú meeting kan pẹ̀lú bàbá wa Professor Akintoye nǹkan tẹ́ ẹ sọ yìí wọ́n ní gbogbo àárín àgbáyé pátá àwọn alágbára kọ̀ọ̀kan tó ń pe àwọn wọ́n sọ wípé nǹkan tó jẹ́ kán agree pẹ̀lú Akintoye ni wípé ó dúró lórí ọ̀rọ̀ ẹ wípé without bloodshed wípé ó dẹ̀ gbàgbọ́ nú ẹ̀ ẹ̀yin èèyàn wa ìyá wa máa sọ bá a ṣe máa rìnrìn yẹn ṣé ẹ rí ẹni tó pọlọ ẹ ò bá sí ní abẹ́ bàtà tí ò kó ọpọlọ sábẹ́ bàtà bá a ṣe ń sọ̀rọ̀ ó yẹ kó yé ẹjọ́ tá a bá jagun níbo la máa parí ogun sí orí tébù ṣùgbọ́n àwọn ẹ̀mí tó ti ṣòfò ṣe lòdì nǹkan dúkìá tó ti ṣòfò ńkọ́ ẹ̀yin tá ẹ̀dẹ̀ ń pe ní ogun yìí ẹ lè jagun o ọ̀lẹ ni yín ẹ mọ ìdí tẹ́ fi jọ́lẹ̀ mo béèrè lọ́wọ́ yín pé kẹ́ wá dá $1 million kí n gbà kan tì jáde fún yín gbogbo yín lẹ sá ogun wá dàbí àkà àtẹ̀kọ́ tẹ́ ń rà ní oríta mẹ́ta tẹ́ fi ń tẹ́ lóúnjẹ dínà ni kò rí bẹ́ẹ̀ so ẹgbọ́n nǹkan tí ìyá wa yìí sọ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tiwa ń tìkùtì àwa ò ní tira wa Yorùbá ni wá bàbá Akíntóyè máa ń sọ ńgbà gbogbo mo wá fi wákàtí kí bàbá wa Ọ̀túnba Òsénì ọmọ ọba Adéjọkẹ́ ẹ̀gbọ́n mi ìjìnlẹ̀ bàbá mi Fatai Òṣàtọ́lá Kóìkí Heritage Yerelu Lady B àwọn tí mi morúkọ ẹ gbogbo tẹ́ ẹ jẹ́ self-determinationist lórí campaign yìí
mo fẹ́ fi wákàtí sọ fún wa wípé ní orúkọ ìyá wa onítìrí M.K.O Abiola mo ń kí gbogbo yín, àwọn náà á tún kí yín pẹ́ kú iṣẹ́, ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n wá ṣàlàyé dáadáa fún wa wípé kò sógun, a ò ní jagun. mo dẹ̀ rí wípé Sunday ọmọ Adéyẹmọ mi ò rò pé ó gbé ìbọn lọ sí rálì rí. gbogbo rálì tọmọkùnrin ṣe kò sí ẹnikẹ́ni tó kú nínú rálì ẹ̀, wọ́n wá pa ènìyàn sílé ẹ̀, ìyẹn ti wà ń bẹ̀. olóńgbò wa ẹgbẹ́ lọ ẹ pa díẹ̀ ń bẹ̀, ẹ rò pé òun ló dológbò. olóńgbò wa ń kọ́ ṣé ẹ̀ ní gbélẹ̀ ní ìjọba Nàìjíríà, àgbólógbò yín lọ, àgbólógbò wa lọ́wọ́ yín lábẹ́ bó ti wù kó rí. torí pé ilẹ̀ Yorùbá gbogbo àwọn ẹranko wọ̀nyí á sọ wọ́n lọ́jọ́, á máa ṣe ẹranko dáadáa ni, ẹ̀yin lẹ́ranko. so nípa bẹ́ẹ̀ ńkọ́ ẹ wá bá mi listing sí ìyá wa dáadáa, ká mọ̀ kó orí wa ọpọlọ wa ká mọ̀ kó sábẹ́ bàtà, ká farabalẹ̀ gbọ́n, torí pé tán bá ti sọ̀rọ̀ tán máa ṣí ojú òpó. ẹni tó bá ní ìbéèrè ẹjọ́ mo sọ lẹ́ẹ̀kan sí, kò sí kíkí ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ kújọ́ mẹ́ta mọ̀ ẹ kú ẹ kàn lọ sórí ìbéèrè yín ní sàn-án. ìyá wa ti kí yín, wọ́n dẹ̀ ti kí gbogbo wa. lọ́wọ́ Olódùmarè ó ní ẹ̀mí ìyá wa ìwà, mo rí nǹkan táwọn èèyàn wa ń kọ lẹ́ẹ̀kan yẹn, self determination is allowed. nǹkan tí ìyá wa dẹ̀ ń sọ bá a ṣe ń sọ nìyẹn. wọn ṣáà sọ pé ká kógun wá, wọn sọ pé wọ́n kó àdá sílé àbíbọn, no, it's allowed. and ẹni tí ó ń sọ̀rọ̀ yìí kì í kàn ń ṣe nìkan, ó mọ ṣé ilé orin aláwọ̀ funfun, ó mọ tutọ́ lè pa, ó mọ tutọ́ olóṣèlú ń pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ìyá wa ẹ wà bá wa yànnàná ọ̀nà àbáyọ yìí, ṣùgbọ́n ìbéèrè kan ni màá kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ sọ fún wa. tẹ́ ẹ bá jẹ́ ìyàwó, ẹ má jẹ́ ń dárúkọ, ìyàwó olóṣèlú kan ní Yorùbá báyìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí tó ń jáde, èmi ò jẹ gómìnà, èmi ò jẹ president ní yẹn náà, president lèmi ń lọ. àmọ̀ràn wo lẹ fẹ́ fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn níbi tọ́rọ̀ gbédé dúró yìí tẹ́ jẹ́ ìyàwó ẹ ṣeun. àkọ́kọ́ ìdáhùn tí máa fún yín ni pé mi ní ṣe pé tí n bá jẹ́ ìyàwó olóṣèlú, màá sọ wípé tí n bá jẹ́ ọmọ ìlú ìgangan ìran Yorùbá ni màá dá yín lóhùn. ó ti ẹ̀yin sọ àkọ́kọ́ ni pé màá rán létí pé kó wálé ná. mo máa ń sọ fáwọn ọmọ èèyàn kan dáadáa, ó máa ń sọ pé òun ṣe ní ìlú kankan, òun ṣe Yorùbá o, Nàìjíríà lòun o. mo ní ó ti dáa bẹ́ẹ̀, ṣálọ̀ ló dẹ o, ó ní kò ṣe jọ ìlú wo ló kọ́kọ́ dẹ́ ẹ sí nígbà tó máa ṣe kó mú ẹ, níbo náà ṣe súnú ẹ, orúkọ òun náà fún ẹ náà, ó ní Yorùbá. àmọ́ ló ti fẹ́ then Yorùbá ni ẹ kó tó jẹ́ Nàìjíríà, Yorùbá ni ẹ tó ká fìyẹn lẹ̀. ṣe rí àwọn tí wọ́n sọ pé má dìbò dìbò kínní kan gbò yẹn, nǹkan tẹ̀mí kàn fẹ́ sọ fún ẹni tó bá sọ pé òun fẹ́ jáde ńsìn ní èní yìí ni mo sọ ò ní pé ó gbọ̀n sàn tó ti yẹ yín sàn, torí Yorùbá ló máa ń pa òwe kan, wọ́n máa ní ṣẹ́rí Yorùbá lè náà kò ń ṣe pé nǹkan tó yí sí láti sọ o, wọ́n máa ń sọ wípé wọn kì í sọ pé kíkiní kan má dẹ̀tẹ̀ or something like that. bẹ́ẹ̀ni something like that ṣá. bẹ́ẹ̀ni tó bá ti lè dá gbógbé àbí mo rò pé nípa ẹ̀. then nǹkan tí kò máa sọ fún ni pé ọ̀rọ̀ ẹ ó dàbí ṣìgìdì ni, ṣáà lọ sódò kó lọ wẹ̀ ló bá tán. bẹ́ẹ̀ni àbí jìgìdì fẹ́ ṣeré ẹ̀tẹ́ oníkan gbẹ̀hùn sínú òjò ó lóun fẹ́ wẹ̀. ó ti tán. ẹni tó bá lóun fẹ́ ń sìn òun jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tán rí gbogbo nǹkan tán mọ̀, tó bá sì sọ pé ọmọ Yorùbá lòun, òun fẹ́ jà fẹ́ dúró fún ṣẹ́ni kán má lo irọ́ tán lò yẹn o, wípé kán jẹ́ kí Yorùbá débẹ̀, tí Yorùbá bá débẹ̀ ó máa ṣe àtúnṣe ló fẹ́ ṣe bọ́n sọ fún mi, ṣe bọ́n sọ bẹ́ẹ̀ fún mi wípé ṣèbọn ti gbé fún Yorùbá, tí Yorùbá bá débẹ̀ ó máa kọ́ sovereign national conference, ó máa ṣàtúnṣe. lẹ́yìn ọdún mélòó la wà lẹ́yìn yìí tó ṣàtúnṣe ni kán kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà irọ́ ranù rádaràda. ṣó ti yẹ yín sà, àti pé ìgbà yẹn sísìn ó ti yàtọ̀ o, àwọn ọmọ tó ń bí ìgbà yẹn sísìn ẹ̀ ó mọ̀ ṣe ṣayé wọn o, a lè lajú wa sílẹ̀ o kó continue báyìí. ṣó ti yẹ yín sà, so
tèmi ní pé Yorùbá nation yẹn bá gbà ká sọ báwọn náà ṣe ń sọ step by step nǹkan tó yẹ ká ṣe. Àkọ́kọ́ àwọn tó ń pe ogun ni mo kọ́kọ́ fẹ́ dá lóhùn ní pé ẹjọ́ ṣe ti palẹ̀ mọ́ ogun torí kẹ́ tó lè ja ogun ṣe ti ní bọ́ǹkà káàkiri ṣe ti níbi tí àwọn èèyàn tán bá ní ogun dé ibi tán máa sá lọ ibi tán máa fara pamọ́ sí nǹkan ìparun ò ní bà wọ́n ṣe ti ní bẹ́ẹ̀ ṣe mójútó gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan resources ní ṣe ti ní ṣe ẹ ní oúnjẹ táwọn èèyàn máa jẹ torí ìgbà míì ogun gangan kọ́ ló máa ń le jo ibi ni o ó ń pa àwọn èèyàn jogun lọ́ngbà míì nọ́mbà tán máa padà rí tán bá ka nọ́mbà tán bá jagun ebi ló máa ń pọ̀ jù nú ẹ̀ ńgbà míì ṣe ẹ ti ṣe ètò ṣe ẹ ti ṣe gbogbo ètò yẹn àwọn tó ń sàwọn máa jagun àwọn ogun eré lẹ́pọ̀gun ni kì í ṣe múbi ogun tẹ̀ ń wò ó ṣe eré lẹ́pẹ́ ogun tèmi ní pé àwọn ò jagun ṣùgbọ́n èèyàn kan kò gbọ́dọ̀ pọ̀ bọ́tù wa o a máa ṣe self defence ara wa kéèyàn kankan má fi ọ̀bọ lọ̀ wá láyé aláòjagun kò mí pé kẹwàá mú wa lọ́dẹ̀ àjagun ṣé wàá rí self determination yìí ilẹ̀ Yorùbá yìí a ní a máa gbà á láì jagun a máa gbà á mo ń sọ bẹ́ẹ̀ fún yín ṣé wàá rí nǹkan tí mo sọ fún èèyàn kan mo fẹ́ sọ fún yín kékeré díẹ̀ bẹ́ẹ̀ èèyàn yẹn ó ń sọ wípé àwọn ìlú òyìnbó dá sí wa ni mo ní má wọrí ẹ má dá sí wa mo ní ṣe rí báwa ṣe fẹ́ gba òmìnira Yorùbá yìí ó máa jẹ́ example mo bọ́ ṣe ń sọ ṣá ó máa jẹ́ example fún àìmọye náà tó fẹ́ gba òmìnira lọ́dọ̀ tiwọn ẹ gbà bẹ́ẹ̀ bí mo ṣe sọ fún yín ìwé Yorùbá náà máa lò ṣe rí ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí sáà tá a fi máa gba òmìnira Yorùbá yìí àìmọye ìlú lágbàáyé tó ṣì ń bọ̀ wá lò torí pé àwọn ò ní jagun wọ́n rò pé ká jagun ni a ní jagun ṣáwa a dẹ̀ máa débi tá à ń lọ láìpẹ́ yìí ṣá ó lè yá wa kíákíá kó lè yá wa kíákíá ṣe jẹ́ kí n ṣàwọn àlàyé kan fún yín sà so àwọn èèyàn kan yọ gbogbo irọ́ tó ń pa yẹn wọ́n máa jagun ni wọ́n máa ṣe ẹjọ́ sà ẹ bá wa bẹ̀ àwọn èèyàn o wọ́n gbàgbé ogun kan fogun lẹ̀ ṣé kí wọ́n rí pé àwọn kan wọ́n máa ṣe kinní kan fún wọn máa dá sẹ̀ríà fún wọn ní ẹni tó bá báwọn náà ṣe ń sọ Yorùbá yẹn ẹni tó bá jáde pé òun fẹ́ campaign àbó òun fẹ́ sọ pé òun fẹ́ dìbò ẹjọ́ sá ẹ foníkálùkù lẹ̀ Ọlọ́run wà lórí ìtẹ́ o kò ì kú òun bẹ̀ ó dẹ̀ ń jọba lọ títí láíláí ni ẹjọ́ lẹ́nujọ́ mẹ́ta ìsà àwọn ọba tán kú bàbá wa Olúbàdàn tó kú lẹ́nujọ́ sorry Yorùbá ni mí bàbá wa Olúbàdàn tó wàjà bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé àwọn youth àbáwọn kan ti lọ síbẹ̀ kọ́ náà dáná sun palace àwọn ṣe kinní kan fọ́ba ọba ní ṣọ́ọ̀kù kú ṣó ti yẹ yín sí ṣé wọ́n ní sọ pé àwọn youth ló pa. àwọn Yorùbá para wọ́n ti pa ọba wọn o. wọ́n ti pa ọba wọn wọ́n ti ṣe ṣóun náà kọ́ yìí bàbá ti lọ kọ́lọ́n kó dẹlẹ̀ fún wọn kọ́lọ́n kó bá wọn múlẹ̀ wọn dúró ṣó ti yẹ yín sà ṣe rí ibi tó wà ní ìdájọ́ yẹn nǹkan tá à ń pè ní vengeance òun lọ́lọ́run ṣe sọ pé òun ni God of vengeance ẹja fọlọ́run lẹ̀ fún vengeance tọ́lọ́run bá ń gbẹ̀san tán tó bá ń fìyà jẹ wọ́n àwa la tún máa káàánú wọn a tún máa bá wọn bẹ Ọlọ́run ni pé Ọlọ́run dárí Ọlọ́run jọ ṣàánú ṣe bí Moses ṣe ìgbà tó bẹ̀rẹ̀ sí ṣe ìdájọ́ fáwọn tó ń jìtẹ̀ mọ́ Moses ló tún bẹ Ọlọ́run pé kọ́lọ́run jọ kó tún ṣàánú. pé ó tó bàbá jọ má pa wọ́n mọ́. òun ló tún bẹ́ẹ̀ ni sà so ṣá ní ká kọjú tiwa sí straight àkọ́kọ́ sá ẹ jẹ́ kí ẹ bá mu dání sà àkọ́kọ́ ní pé ká mọ̀ pé ẹ̀tọ́ wa ni nǹkan tá à ń béèrè fún. It's our right. nǹkan tó tún jẹ́ kó yá ní pé ethnic kìíní ni wa territory wa is based on ethnicity ethnic nationalism náà ń pè ó based lórí ìran so ìyẹn tún jẹ́ kó yá gan ìyẹn máa ń yá so ẹ fún fọkàn sí yẹn tó ti yẹ yín sà. Ìkẹta ni pé oko ẹrú la wà á dẹ̀ fẹ́ oko ẹrú mọ́ nǹkan tá a dẹ̀ ṣe sọ pé a wà lóko ẹrú ni pé a ní agbára lórí tọ́lọ̀ ń fún wa a dẹ̀ fẹ́ control nǹkan tọ́lọ̀ ń fún wa ká lè lò fún ara wa ayé wa tó ti yẹ yín sà so ká dẹ̀ tó lè ṣe yẹn a need the power tá à ń béèrè fún iná ní self determination ó wá ní ìgbésẹ̀
kẹ́ jẹ́ ká gbé ìgbésẹ̀ yẹn ká máa kápá àwọn tán láwọn tó fẹ́ dìbò ẹ kàn dìbò. Èmi wá sọ fún èèyàn kan wípé àwa làwa máa ṣiṣẹ́ ṣẹ́rí self determination sir ìbò ni o ìbò ni o kó káàkùyà gbọ́ ṣé ń kọ́ èmi kọ́ o. a máa dìbò ni bá a jagun à dìbò bá a jagun a máa dìbò ọ̀nà yẹn náà la ṣe máa gbà so a ní ìdá àti jagun ká tó gbà á ṣẹ́rí ta bá lè ṣe peacefully sir àìmọye àwọn ìlú yẹn wọ́n máa wá ni wọ́n á máa bẹ̀ wá ni wọ́n fẹ́ bá wa ṣe tó wọ́n máa wò pé níbo la ti rí ọpọlọ ta fi ṣe kínní yìí náà báwo la ṣe ṣe wọ́n dẹ̀ mọ̀ pé David tó mú òkúta dání tó fẹ́ pa Gòláyátì ni wá bó ṣe rí nìyẹn òkúta làwọn mú dání kò sí ìyàn kan because alọ́lọ́run lẹ́yìn so òkúta yẹn ló bá kájú ẹ̀ ṣe rí ta bá fẹ́ gbalẹ̀ Yorùbá sa àkọ́kọ́ ìbò ni o so àkọ́kọ́ nǹkan tó dẹ̀ ń jẹ́ ìbò sà ní pé ká bára wa sọ̀rọ̀ ṣe rí ibi títẹ́ wà gangan nìyẹn báwọn èèyàn wa ó ní wọ́n ṣe sọ́ọ̀nù interview mi kan wípé a máa lọ láti ilé sílé village to village town to town cities to cities every corner tó wà nílẹ̀ Yorùbá ohun pátá la máa dé gbogbo èèyàn tẹ̀ tí wàá mọ̀ mí sìn àbúrò mi ló máa ń fi mí ṣe ẹ̀yẹ tẹ́lẹ̀ pé ṣe bí wọ́n Nàìjíríà nǹkan tó máa ń ṣẹlẹ̀ sáwọn tó bá di born again nìyẹn o wọ́n bá dénú nǹkan tí wọ́n máa ń le ju àwọn tó wà ń bẹ̀ lọ o ó ní ìsìn tí mo wá ti wá di Yorùbá nation tèmi ti fẹ́ le ju tàwọn Yorùbá nation lọ o mo ní irọ́ kò rí bẹ́ẹ̀ mo rí pé ọ̀nà kan ṣo tó kùn torí àwọn ọmọ wa ni ṣé ń gbọ́ mi sá ṣé rí nǹkan tá a máa ṣe ni pé a máa kọ́kọ́ báwọn èèyàn wa sọ̀rọ̀ kọ́ mọ̀ pé inú oko ẹrú náà wà wọn ò ní agbára lórí nǹkan tán ní wípé ìyà tó ń jẹ wọ́n kì í ṣe nǹkan tó dáa kò ń ṣe what they deserve mi ìmọ̀ nǹkan tí mo lè sọ yẹn wọn ò deserve ẹ̀ wípé ìyà tó ń jẹ wọ́n inside of plenty ni wọ́n ti ń rí poverty o wípé kò tọ́ sí wọn gbogbo nǹkan tó lọ́n ń ṣe fún wọn wọ́n ń kó lọ wọ́n wá ń fún wọ́n fi ìyà ránṣẹ́ sí wọn so a láti fi yí àwọn èèyàn wa wípé ìgbésí ayé tó ń gbé yìí kò ṣe ìgbésí ayé rárá ìgbésí ayé oko ẹrú ni so káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní free ọpọlọ àtọkàn wọn àtẹ̀mí wọn pò lóko ẹrú pé àwọn fẹ́ gba nǹkan tí wọn sà ṣó ti yé yín sà báwo la dẹ̀ ṣe fẹ́ ṣe yẹn because tá a bá sọ lẹ́nìí tájọ́ sọ̀rọ̀ yìí sà wípé ká dìbò wípé ó yá Yorùbá nation wípé ká dìbò nǹkan á ṣẹlẹ̀ o kí ló dé tó ṣe máa ṣẹlẹ̀ àwọn èèyàn kò yé wọn òun náà ṣe ìṣílẹ̀ ìgbàkan lọ́wọ́ òṣèlú tó ń há wọn ní nǹkan kò tí ì yé wọn àwa la máa ṣàlàyé dáadáa la máa lọ sójúlé kọ́nà sí kọ́nà láti máa sọ fún wọn ọjà ní o mọ́tò pààkì ní o ibi tán ti ń ṣe patí ní o ibi tán ti ń pa ẹran ní ibi tán anywhere ká bẹ̀rẹ̀ sí sọ fún wọn wípé yá iléyá kò sí oko ẹrú mọ́ so ṣẹ́rí ìdí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé ṣẹ́rí self determination sà nǹkan tó máa mú dání referendum náà ń pè nǹkan independence referendum dẹ̀ náà ń pè torí referendum póríṣiríṣi o ti independence la fẹ́ gbà tí ó ti yẹ yín sìn tẹ́ bá dẹ̀ fẹ́ gba independence referendum sà ẹ máa dìbò ni tẹ́ bá dẹ̀ di ìbò wọ́n tó lè sọ pé yes ẹ rí mú ẹ máa wà more than 60% ni ó máa láti sọ pé yes tí ó ti yẹ yín sà so ṣé tá bá fẹ́ ṣe independence referendum yẹn wọ́n máa ṣe registration àwọn tó wà eligible láti dìbò ṣe rí pé ìbò ni wọ́n máa ṣe àwa àti ìlú tá a fẹ́ kúrò nú ẹ̀ a máa ṣe agreement bí a ṣe fẹ́ ṣe ọjọ́ tá a fẹ́ ṣe aago tá a fẹ́ ṣe irú ọ̀rọ̀ tá a fẹ́ kàn kọ sí ballot paper irú ọ̀rọ̀ tá a fẹ́ torí táwọn bá fẹ́ yí mọ wípé nǹkan tá à ń sọ ni pé yes àfẹ́ ẹ ṣáà sọ pé ṣé kán kúrò ṣé o fẹ́ leave Nigeria òun ni yes or no nǹkan tá a fẹ́ nìyẹn so that's why I pé a láti múra dáadáa láti sìn ṣe rí àwọn tó bá jẹ́ olórí nínú nǹkan ọ̀rọ̀ Yorùbá yìí láti sìn lọ wọ́n láti máa sọ ọ̀rọ̀ gidi pẹ̀lú ọmọ Yorùbá kọ́ máa fún ọmọ Yorùbá ní update ẹjọ́ sàmì ọmọ kan tí mo lè pè bẹ́ẹ̀ update kọ́ máa fún wọn ní regular ìtanijí pé bó ṣe ń lọ rè ta pé bó ṣe ń lọ rè ibi tá a dé rè a tún ti lọ bá wọn ṣe tán bá ní òkè ẹ wá gba referendum yìí
a ti lọ bá wọn ṣèpàdé o a sọ fún wọn pé March la fẹ́ o a ti lọ bá wọn ṣèpàdé o a ní pé kọ́kọ́ sórí ẹ̀ question kan péré la fẹ́ àfẹ́ question méjì o ṣẹ́ríṣà gbogbo yẹn ṣì ń bọ̀ o so láti sìn lọ a láti kọ́kọ́ free ara wa tá a bá free ara wa a free ẹnìkejì ẹnìkẹta ẹni kí ni mo ṣe sọ bẹ́ẹ̀ sà ṣe rí ohun wa ohun láti loud ohun láti parí ariwo referendum independence referendum ariwo yẹn ni kì í ṣe ariwo ìbò tó ń pè yìí o ariwo òmìnira independence yẹn la máa pa ipe nǹkan tá a fẹ́ sà tí ariwo yẹn bá tó ariwo sà ṣẹgbọ́n nǹkan tí mò ń sọ wọ́n máa ń pè kíní kan àgbọ́yé àwọn òyìnbó ló ń lò jù wọ́n máa ń pè ní mood aráàlú òun là ń pè ní ohun èèyàn lóhun Ọlọ́run lọ́dọ̀ wa ṣe tí wọ́n bá ti rí pé mood aráàlú wọn ò gbọ́ wọn gbà mọ́ wọ́n kàn ń pariwo independence referendum àwọn ò ní gbà àwọn fẹ́ lu tàwọn ni àwọn ò ní gbà àwọn fẹ́ lu tàwọn ni oníkálukú máa pèrè àwọn wálé wípé ókè ṣẹ́mọ̀ kan tó máa ṣẹlẹ̀ ẹ ṣe referendum fún ó yá ẹ ṣe referendum fún wọn ìgbà yẹn tá a bá wá ṣe referendum tá a bá wá win tọ́tọ́ ka result wípé Yorùbá ló ń win o àwọn tó sọ yes wọ́n pọ̀ gan wọ́n tẹ̀ 90% tiẹ̀ ní pàápàá 95 òun ló sọ yes pé àwọn ò ṣe mọ́ àwọn ń lọ wọ́n á wá ṣe declaration of independence wọ́n á declare pé Yorùbá ti dá dúró tó bá ti declare pé Yorùbá ti dá dúró àwọn ìlú lágbàáyé á wá bẹ̀rẹ̀ sí recognize Yorùbá wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá sọ ìjọ tí ẹ fẹ́ ṣe independence kankan ẹ máa kúrò ẹ ṣẹ̀ṣẹ̀ wá mújọ independence yìí ẹ gbà pé àṣírí ìrìn àjò yìí sà ariwo ni ariwo òun ni kó yí àwọn èèyàn wa torí iṣẹ́ rí independence yìí sà ṣe rí nǹkan tá a fẹ́ ṣe ó ń láti wá látọkàn wọn ní láì ṣe pé force anybody nítorí tabala fẹ́ dìbò yìí àwọn ò ní intention àti rig àṣe rigging o àṣe rigging rárá so a máa ṣe pé bá ṣe yẹ ká ṣe ni àbáde ṣe lè ṣe ni pé again a ń láti ní high turnout of voters àwọn èèyàn tó máa jáde fáwọn fẹ́ dìbò so a máa láti mọ bá ṣe máa mobilize àwọn èèyàn tó máa lọ síbi tó máa ti dìbò a ń láti ṣe gbogbo yẹn so fáwọn èèyàn tó yẹ pé tinútinú ọ̀nà máa sọ ni wípé irọ́ ni o à ń lọ sílẹ̀ Yorùbá àti Nàìjíríà mọ́ ẹnu ọ̀nà máa fi sọ ẹnu àwọn ọ̀nà ariwo yẹn máa pọ̀ so bá ṣe máa achieve ariwo yẹn sà òun ló yẹ ká bẹ̀rẹ̀ sí gbégbèsè ṣe wá rí kì í ṣe pé ká kàn sọ lẹ́nu nìkan ká ṣe máa rí àwọn èèyàn wa face to face báyìí ká máa bá wọn sọ̀rọ̀ ká máa fi nǹkan yé wọn ká máa ṣètọ́nà àwọn nǹkan ìgbésẹ̀ lóríṣiríṣi ṣá àwọn tí wọ́n ń ṣe ìjàǹgbara ẹ̀yin mídíà wa especially sà mo fẹ́ sọ fún yín pé Ọlọ́run dídì pé ẹ̀yin mídíà ni Ọlọ́run ló ń lò yín o kì í ṣe ẹ̀yin náà Ọlọ́run ló wú yín lọ́wọ́lọ́wọ́ báyìí sà. ẹ tún gbólóhùn yẹn sọ bóyá ọmọ Abá Adéjọkẹ́ bóyá ìyá bàbá wa Òsénì ọmọ Lúkà ẹ̀gbọ́n mi Mákọ́ọ̀sì White Lion Kóìkí àbá Àmọ̀tẹ́kùn Citizen AY Ìrẹ̀lú bóyá wọ́n á gbọ́n tẹ́ wí yẹn dáadáa mi ò gbọ́ bóyá èmi nìkan ni mo gbọ́ ẹ bá ń tún sọ. wọ́n tí mo sọ sà ní pé ẹ̀yin mídíà sà ní àìfẹ́ láti rìnrìn àjò yìí ni ṣe wọ́n pé ní ìgbà Israel wọ́n bá ń jagun ó ní àwọn tó máa ń wà níwájú táwọn yòókù máa tẹ̀lé wọn ẹ̀yin lọ́lọ́run yàn síwájú o ẹ̀yin lọ́lọ́run yàn síwájú ẹ̀yin mídíà ni ìyẹn àwa mídíà ẹgbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni sà ẹ̀yin lọ́lọ́run yàn síwájú ẹgbẹ́ lè wà o ẹgbẹ́ ọmọ Yorùbá lè wà dáadáa wọ́n lè pé 1000 ẹ̀yin yín náà máa wà ẹ̀yin mídíà lọ́lọ́run yàn síwájú èmi á sọ bó ṣe jẹ́ pé ẹ̀yin mídíà lọ́lọ́run yàn síwájú náà àkọ́kọ́ ni pé ọkàn yín àwọn tó dúró lórí òótọ́ ni mo sọ o ó mú yín ní ọkàn gidigidi kódà tó lè mú yín ní ọkàn calling ni it's a calling ni Ọlọ́run ló pè yín ṣó ti yé yín sà so ṣe rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn kì í ṣe mímọ̀ ṣe yín o Ọlọ́run ló rán yín o
gbogbo yín pátá Kábíyèsí Ọlọ́run dẹ̀ máa Olódùmarè. san yín ní èrè tó dáa débi pé tó bá di ọjọ́ iwájú kò sí kankan nu yín tí wọ́n máa fi ṣàwátì kò dẹ̀ wá sí kankan nu yín tó máa wà lẹ́yìn ní agbára àmín Ọlọ́run. nítorí nǹkan tí mò ń bẹ Ọlọ́run fún ni pé ṣẹ́rí tó bá ti fẹ́ wá tán bá rí i pé ó ti fẹ́ débẹ̀ wọ́n ti rí i pé tọ́nà yẹn wọ́n ti jáde nù ẹ̀ láìtì ó ti ń lọ báyìí àwọn tó máa ń bush wọ́n ṣà máa ń bush mi mọ́ bí ṣe máa san Yorùbá àwọn tó máa ń double cross wọ́n pọ̀ o wọn ò ṣe kankan sí yìí o wọ́n ń bú èébú ni o kò ṣeé ṣe kò lè bọ́ sí wọ́n ṣe bú Noah náà nìyẹn ìgbà tí Noah ń kọ́ ọkọ̀ ojú omi wọ́n ṣe bú nìyẹn wọ́n lè ṣe kò lè mọ̀ wọ́n ń ṣe èébú sí ẹ̀yin ṣiṣẹ́ tọkàntọkàn ẹ̀yin fi tẹ̀mí ṣe tán bá ti wá rí pé ó ti fẹ́ẹ̀ dé Ọlọ́run ti gbà fún wa ó ti ń yọ ọbọ̀ wọ́n wá sáré yọ ní last point wọ́n wá dé wọ́n wá fẹ́ gba ògo yẹn kò ní ṣeé ṣe lọ́tẹ̀ yìí o àwọn tó bá ṣe ló máa jẹ́ o ṣẹ́rẹ́ yìí mídíà Ọlọ́run ló fi síwájú tó ti yẹ yín sìn Ọlọ́run ló ń lò yìí àtàwọn kọ̀ọ̀kan wọ́n wà káàkiri lóríṣiríṣi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tọ́lọ́run yàn wọ́n mọra wọn tọ́lọ́run pè pé ó yá dìde sí ọ̀rọ̀ yìí dìde sọ̀rọ̀ yìí wọ́n mọra wọn káàkiri àgbáyé gbogbo wọn pátá ló máa wà wájú o so wọn ò dẹ̀ ní fọwọ́ rọ yín sẹ́yìn lágbára Ọlọ́run iṣẹ́ yóò dẹ̀ ní jẹ́ lásán lágbára Ọlọ́run so kéèyàn kan wá dé last minute kó wá ní bákan lòun ṣe jẹ́ òun kìíní kan irọ́ ni o kò sí nǹkan tó jọ ẹni tó bá ṣe ló máa jẹ o ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe yín ṣe wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ lòmíì ṣe yín lágbára Ọlọ́run àṣeyọrí dẹ̀ la máa ṣe lágbára Ọlọ́run. ẹ ṣeun ìyá wa ẹ pẹ́ fún wa. sà mo fẹ́ sọ nǹkan kan sà wípé káwọn èèyàn kan fi sọ́kàn báyìí mo fẹ́ kàn wò báyìí wípé tán bá ń ṣe ìjẹ́rè ọkàn kan jèrè ọkàn èèyàn. ìjèrè ọkàn bẹ́ẹ̀ ni. ìjèrè ọkàn ṣe mọ̀ pé tí Christian tó bá lóun fẹ́ lọ wá àwọn èèyàn tó máa di born again ẹ mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ mọ bó ṣe ń ṣe ìyìn rere káàkiri tó bá jẹ́ Muslim náà ní tó lóun náà fẹ́ kàn ṣe àwọn èèyàn kan òun fẹ́ jí ẹ̀jèrè ọkàn wọn ẹ mọ bó ṣe ń ṣe tó bẹ́ẹ̀ náà níṣẹ́ tó wà nílẹ̀ bí a ṣe máa jèrè ọkàn àwọn èèyàn torí wọ́n ti ṣe ìkàjìnà dé fáwọn èèyàn ò tiẹ̀ mọ́ra wọn mọ́ wọn mọ̀ pé sáyé wọn kan mọ́ tó bá ṣe máa jèrè ọkàn wọn láti jẹ́ kán mọ̀ wípé nǹkan tọ́lọ́run fẹ́ fún wọn rè nǹkan tó yẹ ìgbésí ayé tó yẹ kán máa gbé rè nǹkan tó yẹ kán ṣe rè gbogbo nǹkan tó da lélẹ́yìí torí ìjọ mi la tún ṣẹ̀ṣẹ̀ máa mú àwọn nǹkan tó yẹ kán máa expect ní nǹkan tó da but nǹkan mi mú sọ lẹ́nu nínú ẹ̀ ní pé ní Yorùbá nation tá à ń lọ yìí sáà ṣẹ̀rí àwọn ọmọ wa Ọlọ́run ọba mi o ní àgbáyé ni mo ń sọ o wọn ò ní níbi lọ ní àtàwọn ọmọ yẹn wow ìyàwó kékeré wọn á máa lé tírílíọ̀n wọn á máa lé wọn mú bá ní àwọn tírílíọ̀nìà ṣé wọn máa pe tírílíọ̀nìà bẹ́ẹ̀ pé kí ni àwọn wo ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ní àwọn ọmọ Yorùbá wa yìí láwọn ọmọ young people wa àwọn youth wa yìí ló ṣe yẹ kó yẹ káwọn youth wọ́n dìde ní kíákíákíá káwọn youth dìde torí àwọn náà ní ògo tán fẹ́ lò yìí jù bẹ́ẹ̀ ni àwọn kan ò lè lò wọ́n máyé wọn lè lò wọ́n máyé torí ìgbà tí àwọn máa jẹ olórí tó máa jẹ ilé ọmọ ọdún mélòó ni wọ́n tó yẹ kó ti wá tún máa ṣe àwọn ọmọ tó yẹ kó máa lo ògo orílẹ̀-èdè ń sìn ẹ̀ tún wá ń lo tiwọn mọ́ ti yín ẹ gbàgbé ẹ̀ ṣẹ́rẹ́ àwọn ọmọ yìí sà àwọn young people yìí sà olówó máa kọnu wọn o ẹ mọ̀ kan tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ṣẹ́rẹ́ tó bá ní òun yan farming agriculture kìíní kan tó lóun yàn láàyò ẹ wá máa rí bí technology bó ṣe ń sọ̀rọ̀ àní mo sọ fún yín sẹ́ tó wọ́n máa kọ́ àìmọye nǹkan lọ́dọ̀ Yorùbá ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbà nǹkan lọ́wọ́ palm kernel wọ́n wá gbà lọ́wọ́ oríṣiríṣi wọ́n gbà lọ́wọ́ Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa bẹ̀rẹ̀ nígbà náà wọ́n mọ̀ wá yìí kí lẹ ṣe rò pé wọ́n sọ wọ́n di wọ́n ṣe wà yẹn tó rántí mọ̀ pé ògo àwọn ògo gidi ni wọ́n ń ṣe ògo fake nǹkan tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ ṣe wọ́n ní dáadáa wọ́n wá máa kó a máa gbọ́ pé wọ́n wà fit ẹ̀ máa kọ́ jẹ́jì kó máa ṣiṣẹ́ ń bì báyìí àwọn ọmọ tí wá ń bí àwọn á máa ṣiṣẹ́ gateman kìíní kan because ẹ bá wo gbogbo wọn tán bá dá lè ṣẹ́ sílẹ̀ iṣẹ́ jàtijàti náà ń fún àwọn ọmọ Yorùbá ń bẹ̀ owó òranù náà fún wọn àwọn á máa kó àwọn èèyàn tí wọ́n wá àwọn jàtijàti ta ni wọ́n nílùú wọn wọ́n á máa ṣe wọ́n bí ọba ń bìbà wọ́n á máa ṣe wọ́n bí ọba kò sí yẹn mọ́ ọmọ Yorùbá máa gbádùn torí a máa ṣe òfin tó máa sì kí àwọn ọmọ wa lára ẹ̀ ní pé ẹnikẹ́ni ò lè ra lẹ́yìn Yorùbá tí ò bá ń ṣe ọmọ Yorùbá gbàgbé ẹ̀ tó bá dẹ̀ fẹ́ dálé iṣẹ́ sílẹ̀ tí ò bá ti sọ ọmọ Yorùbá ń bẹ̀ ó lè dálẹ̀ kò sí 100% àjèjì oríṣiríṣi òfin la máa ṣe tá a máa fi secure investment àti life fún wọn tó jẹ́ pé lẹ́ẹ̀ni àti títí láì kò sí ìjàyà fún wọn
ẹ Hello? ṣeun ìyá wa ẹ bá ń ju like and love ṣe rí téèyàn bá wà lórí program irú program tó ń flag ẹ èmi ò dá wọn lóhùn torí mo mọ̀ pé mo bá flag ẹni tọ́lọ̀ ti yàn pé ó máa ẹnìkan ṣọ̀rọ̀ ẹni méjì ṣọ̀rọ̀ ẹni mẹ́rin ṣe mẹ́jọ ṣe mẹ́rìndínlógún tó ṣe ojú òdùfá ìwọ ṣáà ṣe àìsèyàn 16 ó ní ìtumọ̀ èmi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ torí ẹ sọ pé bàbá Cambodia pé ó tún gbé òdùfá wọlé bẹ́ẹ̀ ni Yorùbá ni mí Yorùbá nìran mi ìyá wa ẹnìkan wà lójú òpó ó ká wọn lára ó ti fẹ́ẹ́ pè mí tó 30 times nílé ìta ṣe program yìí Dr. Aliu ni nígbà tẹ́ ẹ fẹnu lé ọ̀rọ̀ ogun yẹn ó bẹ̀ sí pé tán àwọn èèyàn wa ti pè mí Ọmọlúkà gan ti pè mí pé àwọn tí ẹ fẹ́ sọ̀rọ̀ sẹ́ẹ̀ bàbá kan gan wà ní Canada àwọn èèyàn ní London gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ṣé ẹ rí ẹ wá wà á bínú bí ìpè bá ṣe ń wọlé ẹni tá a bá lè pè nítorí pé ó kù bí 30 ìṣẹ́jú tá a máa lò lórí ètò yìí ẹ bá mi pín in kẹ̀dẹ̀ lọ́ọ̀fù ẹ̀ síwájú sí i Dr. Aliu mo fún yín ní ìṣẹ́jú kan kí ni ìbéèrè yín sí ọ̀dọ̀ ìyá wa àbẹ́ fẹ́ kí wọn lẹ́yìn ni. Tí tèmi ẹ ti mọ̀ pé tí n bá ti gbọ́ ọ̀rọ̀ ogun ó máa ń bà mí nínú jẹ́ púpọ̀ inú mi wá dùn pẹ̀lú àwọn ìyá wa tí tẹ gbé wá lónìí mo wá rí i pé ní ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí mo máa ń sọ náà ni ẹni tí ń sọ pé ogun ajagun kò mọ tó ń pè lógun inú mi wá dùn wọn wá yànnàná rẹ̀ this thing is very simple kò sí nǹkan kan tó lè ń bí tẹ̀ ń tà ń wá tayọ pé ní grassroots awareness campaign àwọn èèyàn wa ní ká bá sọ̀rọ̀ ń ta nídìí nìyẹn that is simple very simple kò nídìí kankan èèyàn wa ní ká bá sọ̀rọ̀ tálíkà tí ń jìyà tọmọ rẹ̀ ò ríṣẹ́ sáwọn ọmọ wọn ríṣẹ́ ni èèyàn mélòó ló graduate oríṣẹ́ millions of Yorùbá are roaming about ìyẹn ní ká bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ń ta nídùnnú weapons tó yẹn kò sí láyé ó ní àwọn èèyàn tẹ́bá fi lè ṣe yẹn àti even kẹ́ tó test the ground ó ní kẹ́ convince àwọn èèyàn tẹ́bá wá convince àwọn èèyàn tán ẹ wá test the ground báwo la fẹ́ test the ground ó ní kẹ́ ṣe survey tẹ́bá wá gbé jáde tẹ́bá wá interview àwọn èèyàn káàkiri ìyẹn ni ó fi hàn yín pé ní ok ṣé wọ́n ti gbọ́ ọ yé àbí wọn ò tí ì gbọ́ ọ yé lára inú mi wá dùn pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ń ṣe pé kì í sọ̀rọ̀ ogun tẹ́ ẹ bá rẹ́ ní bọ́ọ̀dì tó bá wà nínú struggle yìí tí ò tí ì yé kó lọ tún program tí àwọn ìyá wa yìí ṣàlàyé kó lọ tún gbọ́ dáadáa kò ní nǹkan kan ṣe pẹ̀lú ogun because n tà ń fẹ́ yìí àwọn èèyàn ara wa ni ká bá sọ̀rọ̀ a fẹ́ tún ìgbésí ayé rẹ́sì Yorùbá ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ẹ̀yà yòókù àbẹ́yà yòókù náà jà rárá tọ́ ìgbésí ayé tí Yorùbá la fẹ́ tún ṣe because of incoming generation so lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa tẹ́ gbé wá Ọlọ́run ó jẹ́ kí àdúrà yín ó gbà ó ntọ́lọ́run ti ṣe fún Ọlọ́run níjẹ́ ó bàjẹ́ M.K.O Abiola ẹni ire ni wọ́n gbogbo ayé ló mọ̀ pé ní bàbá aláàrú ni bàbá yìí àwọn tó sì ṣe yẹn gbogbo wa náà pàdé pẹ̀lú Ọlọ́run ẹni tó ṣekú pa ẹni ẹ tí ń ṣe àánú fún àwọn ènìyàn tẹ́ ẹ ṣekú pa sáwọn náà ò ní kú ni kullu nafsin za'iqatul maut gbogbo wa náà làákù mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ program yìí pátá ẹ ìrẹsì ọ̀rọ̀ ogun kúrò ń bẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ogun rárá àtọ̀ ẹ sì mọ́ kọ̀ǹdẹ́mù ẹ̀yà kankan torí pé kí ni ẹ̀lítì Yorùbá ló ń gbádùn ẹ̀lítì Ìgbò ó ń gbádùn ẹ̀lítì Fúlàní ó ń gbádùn ẹ̀lítì Haúsá gbogbo wọn ti múra wọn wọ́n ti ṣe wọn lóṣooṣù ọwọ́ àwa wá ní tí orí wa pé tá a nímọ̀ nílùú Yorùbá tá a nímọ̀ tó ọpọlọ wa pé ní ká máa ń tà ń ṣe ká bá àwọn ọmọ ìyá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣe bàbá àròpọ̀ ṣe bàbá àròpọ̀ ẹ kú iṣẹ́ takuntakun. Dr. Aliu kẹ́ ẹ tó lọ ṣé ẹ mọ̀ pé intẹ́ gbé dání jùlọ ní ọ̀rọ̀ tí màmá wa ìfẹnubà. bẹ́ẹ̀ni. door to door kéèyàn ó gbọ́. Dr. Aliu èmi àti yín wà lórí ètò lọ́jọ́ kan ẹ wá fẹ́ lọ yá ìjòkó lọ́dọ̀ ìyá kan torí pé ibi tẹ́ ẹ wà ẹ wá bá ìyá yẹn ó wá ń jẹ èèpo oṣù ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni mo rántí bẹ́ẹ̀ni. èèpo oṣù ó tún máa wá lọ tọrọ èèpo oṣù rẹ ni o màmá yìí ní graduate
graduate tí màmá yìí ní òun ni ó ní í ṣe pọ̀ pẹ̀lú ohun tí bàbá Awólọ́wọ̀ sọ fún wa ipe ká kọ́mọ wa lẹ́kọ̀ọ́ àwọn kan gba ẹ̀kọ́ bàbá Awólọ́wọ̀ tán pera wọn ní pé àwọn ò ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú Yorùbá nẹ́ẹ̀sì Nàìjíríà nẹ́ẹ̀sì wọn ju Yorùbá nẹ́ẹ̀sì wọn lọ ṣùgbọ́n ìyá tó jẹ́ ìpọ́ṣù yìí ní graduate gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìsà ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan Òkè Ọya náà bí yín sí ìlú Òkè Ọya yìí ẹ̀dẹ̀ ní ká mọ̀ bẹ́ yàjà ká mọ̀ ṣe ká mọ̀ mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ìyá wa sọ yìí ìyànjẹ wo gan-an la fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá torí èmi bàbá Cambodia báyìí èmi wò wípé ẹ̀yin Yorùbá ẹnu yín fẹ́ dùn jù kí náà ṣe ń yàn yín jẹ ibo náà ti yàn yín jẹ. ok ní kúkúrú torí àsìkò àti pé torí àwọn ìyá wa tẹ́ gbé wá ọ̀nà tí wọ́n fi yàn wá jẹ ó pọ̀ gẹ́gẹ́ bí àwọn analysis tí mo máa ń ṣe fáwọn tó bá ti wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn program tá a ti ṣe tá a bá ń sọ̀rọ̀ nípa pé ní àwọn tó yẹ pé ní àwọn ni wọ́n ń bankróòlù ìlú tá à ń pè ní Nàìjíríà nísìn Yorùbá àti South ní ó tán ẹ má fi ràn mí sí ẹ lọ wo National Bureau of Statistics report ó wà ń bẹ̀ lóríṣiríṣi torí pé kí ni ibi tí wọ́n ti ń rí owó òun la fẹ́ sọ nísìn wọ́n ń rówó through crude oil tí wọ́n sì ń rí owó through crude oil yìí àwọn ló ń contribute to the larger percentage òun là ń pè ní South fine àwa rí i pé ní Lagos state náà ti ń contribute Ondo state náà ti ń contribute then àwọn Imo àti Abia àwọn náà tó ń contribute insignificant percentage bet ìyẹn dúró báwọn. ẹlẹ́ẹ̀kejì Port Authority owó tó ń rí òbítúbitú owó tó ń rí yẹn Yorùbá nìkan more than 85% of revenue from port Yorùbá ló ń gbé kalẹ̀ òdìmẹ́ni. ẹlẹ́ẹ̀kejì tá a bá sọ̀rọ̀ nípa pé ní federal inland revenue ẹni tó bá rú lójú kó lọ wo gbogbo National Bureau of Statistics kó lọ wo IGR state kọ̀ọ̀kan kó wo even region kọ̀ọ̀kan kó wo ti South West kó wo tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kó wá compare rẹ̀ sí tàwọn bí ẹ rí i pé ní kò sí nǹkan kan tó ń contribute ní north even wọn ò generate nǹkan kan nígbà tá a bá ń rí irú ilẹ̀ Yorùbá South West lápèjúwe ní 2019 552 billion ní Yorùbá rí láàrin January to December the entire northern state 19 states north yẹn kẹ total rẹ̀ kẹ tún mú tu Igbo kẹ tún papọ̀ kó jẹ́ 24 states gbogbo owó tí wọ́n rí yẹn is 393 billion naira 24 states mo ń sọ fún yín 24 states including the south east 24 states 393 billion kò ju tí Èkó nìkan lásán lè dálẹ̀ lọ nídìí eléyìí àtún á rí owó túrú federal inland revenue gbogbo àwọn taxes tẹ̀rí tí wọ́n rí yẹn more than 80% south west ló ń dáwọ́ yẹn lẹ̀ lẹ́yìn yẹn àwa wá ń sọ pé ok ẹ wá gbé yardstick kan kalẹ̀ ipe ìyẹn lè fi allocate àwọn resources tẹ́ bá fẹ́ pín revenue ẹ máa gbọ́ o lẹ́yìn tẹ́ ń takò pé ní kí ló dé táwa fi ń pèpè ẹ máa gbọ́ wọ́n wá ń lo àwọn yardstick márùn àkọ́kọ́ ń bẹ̀ wọ́n máa sọ pé ní equality yẹn 100% owó tó máa fẹ́ ṣíà rẹ̀ wọ́n máa base lórí equality 40% wọ́n máa yọ nínú owó yẹn ẹ jẹ́ wá sọ pé ní assumption ni o pé ká sọ pé ní 100 billion nínú 100 billion yẹn 40 billion naira wọ́n wá pín déédéé àti Jigawa ni o àtẹ̀ntì ò contribute anything ni o wọ́n máa jọ pín owó yẹn déédéé ni ntẹ kò gbà náà ni Port Harcourt gbà ntẹ Port Harcourt gbà òun náà ni Jigawa state máa gbà òun náà ni Kebbi state máa gbà equality nìyẹn òdìmẹ́ni. ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sọ pé ní ok lẹ́yìn equality yẹn wọ́n fẹ́ wo landmass ta ló nílẹ̀ jù ẹ̀yin náà mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ ilẹ̀ gbogbo ìlú Igbo pátá is 29,000 square kilometre kò tó Kwara state gbé mi definitely which means pé ní state márùn nílẹ̀ Igbo iye tí Kwara ó gbà ó máa ju títí ẹ lọ wọ́n máa wo landmass the entire south west that is láti Èkó dé Èkìtì Ondo tó rẹ̀ pápátá kò ju kíní lọ Niger state lọ in terms of landmass Niger state is 76,000 square kilometre
which is the same pẹ̀lú gbogbo ilẹ̀ south west. So ilẹ̀ yẹn wọ́n ti fi já yín ná ẹ wò jóró wọ́n ti fi já yín ẹ̀ lérí nǹkan kan ṣe lórí ẹ̀ ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún wá sọ pé ní àwọn fẹ́ wo local government tàbá ń sọ̀rọ̀ local government wọ́n ti create local government lọ́sọ̀dọ̀ tí wọ́n bá mú. Kano state 44 local government ẹ dákọ̀ state kan nílẹ̀ Yorùbá tó ní 40 local government kò sí ẹ mú ibi náà ti ń rí àwọn 11 lẹ́mọ̀ gbọ́ 16 tí ẹ bá pẹ́ ní ẹnu Ọ̀yọ́ state nìkan. So tàbá ń sọ̀rọ̀ nípa local government owó tí àwọn state tí wọ́n máa gbà ó máa ju ti south west lọ torí pé kí ni local government ọ̀dọ̀ wọn ló pọ̀ sí. Ó di mẹ́ta wọ́n tún wá sọ fún mi pé ok tó máa tó fẹ́ pín owó yìí o wọ́n máa wo social development wọ́n ti wá gé yẹn wọ́n ti pín yẹn sọ́nà mẹ́ta. Ìyẹn tó ń pín sọ́nà mẹ́ta wọ́n á sọ pé ní àwọn state wo ń tọ́ pé tàbá ń sọ̀rọ̀ nípa education wọ́n lọlẹ̀ gidi gan wọ́n wá sọ pé ní north ni owó máa lọ sọ́dọ̀ wọn púpọ̀. Tàbá ń sọ̀rọ̀ nípa health àwọn àrùn karùn-ún bó ló pọ̀ sí ọ̀dọ̀ wọn ni owó máa lọ sọ́dọ̀ tiwọn. Báwo ló ṣe lè jẹ́ pé ní tí ò contribute kankan tó wáyé pé ní gbogbo àwọn larger percentage ọ̀dọ̀ wọn ni yóò lọ kò lè ṣe change. National Assembly ọkàn tí wọ́n balẹ̀ wọ́n ní you have your own people you have your representative tell them ipe kẹlọ complain National Assembly ọkàn tí wọ́n balẹ̀ wọ́n ti mọ̀ pé ní àwọn ló ní majority. Nítorí eléyìí torí àsìkò ká má fi waste àwọn ká má fi gba àsìkò yín ó ní pé ní àwa ń sọ yìí pé ní gbogbo àwọn ìyànjẹ yìí ó tó gẹ́ ẹ wá bá a débi pé ní àwa ń gbọ́kànlé Àbújá wọn tó máa ṣí àwo. Mo ń bá wọn kan sọ̀rọ̀ níjó ní mo ní èèlò ní gbogbo bọ́jẹ̀tì wa gangan bọ́jẹ̀tì 2022 tọdún yìí nísìn that is 17 trillion naira. Mo wá ní that 17 trillion is useless. So ẹnìkan challenge mi ó ní kí n má sọ báyìí mọ́ mo ní okay Elon Musk the richest man in the world $266 billion ló worth convert budget ìranù tẹ́ ń gbé káàkiri 17 trillion gbàtà convert ẹ̀ sí dọ́là lórí 550 1 per dollar ta convert ẹ̀ àdìgúnmọ́ ta convert per naira gbàtà convert owó yẹn sí àwa rí i pé ní 31 billion naira billion dollars ló jẹ́. Ẹ dákun torí Elon Musk just one single person lásán nìyẹn o à ń sọ pé ní owó asset ẹ̀ wọ́n ti 266 billion ìjẹ́ 17 trillion tẹ́ ń sọ ǹjẹ́ ẹni lọ́wọ́ ní lọ́dọ̀ is an expected revenue owó tẹ́ ń rò pé lè rí ní tẹ̀lé rí. So nídìí eléyìí àwọn ò lè máa bá rádaràdá lọ kí Yorùbá gbégbèsè kó tún ìgbésí ayé tiẹ̀ ṣe ńgbà tá a ní epo nítorí tọ́lọ́ a ní palm oil abandon a ní cocoa abandon àwọn gba àwọn solid mineral resources kí ni bitumen ló wà ń bẹ̀ yẹn abandon àwa gbọ́kànlé pé ní kí àwọn ẹ̀yà kan àwọn gan wọn máa wá dictate ìgbésí ayé wa whether we like it or not gẹ́gẹ́ bí ìyàwó ti sọ oko ẹrú ni Yorùbá wà gbogbo àwọn ẹ̀yà yòókù oko ẹrú lẹ wà so ǹgbà tí wọ́n wà lóko ẹrú yẹn báwo la ṣe fẹ́ gbára wálẹ̀ òun náà nìyàwó ti sọ inú mi tún dùn pẹ̀lú ìdíwọ̀n bọ́n ṣe ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ rí i pé ní ọpọlọ wà làákàyè wà ìmọ̀ wà bọ́n ṣe ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ grassroots awareness campaign ìyẹn ni kẹ́ ẹ báwọn èèyàn yín sọ ilé sílé door to door local government to local government state by state oní títí oní àwọn tó ń ṣiṣẹ́ oní mẹkáníìkì ni o auto mẹkáníìkì ni o hairdresser ni o ìyá tó ń ṣe kíni àwọn ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn ni wọ́n ń sọ́fà àwọn ni wọ́n ń jẹ ìyà tẹ́ ẹ bá ti ṣe yẹn ó bá dé stage kan fúnra wọn làwọn èèyàn ó gbára wọn lẹ̀ it's simple as ABC ẹ ṣe ọmọdé púpọ̀ lọ́wọ́. Thank you ẹ ṣeun Olódùmarè o ẹni mímọ́ Ísírẹ́lì ìyá wa àwọn èèyàn ti fẹ́ pè mí pa o ṣé ẹ ti múra tán ẹni tí a bá lè gbé ìpè ẹ̀ ìyá wa ṣé ẹ ní nǹkan sọ sí ọ̀rọ̀ tí Dr. Aliu sọ torí ẹnìkan ti wà lójú òpó àbí ká máa gbà béèrè. ẹ máa gbà béèrè mo kàn fẹ́ kí wọ́n bá mi pé wọ́n kú iṣẹ́ torí mo máa ń gbọ́ orúkọ wọn mo dẹ̀ máa ń gbọ́ ní pé wọ́n ń ṣiṣẹ́ gan lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí so mo kàn fẹ́ kí wọ́n pé wọ́n kú iṣẹ́ ni pé kán dẹ̀ máa relent mímọ̀ Yorùbá yẹn but kán máa relent. ká má kó rẹ̀wẹ̀sì. ó lè jẹ́ pé wọ́n ṣe dẹ̀ ṣe ń ṣiṣẹ́ yẹn lọ àwọn nǹkan mi lè máa yọjú bẹ́ẹ̀ pé bóyá kódà bẹ́ẹ̀ pé kò yọjú àbò fẹ́ sún wọn wọ́n ṣáà máa relent kán continue ni wípé lágbára Ọlọ́run torí ọ̀nà táwọn ń gbé gbà láti ṣe awareness fáwọn èèyàn wípé nǹkan tó ń fa ìrẹ́jẹ ọ̀nà tó ń fi rẹ̀yàn jẹ
òun àwọn ń gbé ọ̀nà yẹn irú brọ́dà mi ọmọ lókàǹsì ìyẹn ń gbé gba nǹkan tán fi ń rẹwà jẹ so ṣe ẹgbẹ́ oníkálukú ẹ̀yin náà ń gbé oríṣiríṣi awareness ẹ máa ń gbé jáde so gbogbo media tẹ bá ń wo everybody ẹ rí i pé style ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́ọ̀lù ń ṣe ní kẹ́ máa ṣí òun lẹ ṣe ń ṣí ẹ máa ń ṣí lọ àwọn ọ̀nà yẹn so by the time tá a bá máa kó gbogbo ṣíṣí tẹ máa ń ṣí yẹn jọ tójú kan sí ṣé bẹ ṣe máa ń sọ̀rọ̀ bẹ ṣe máa ń ṣe yẹn irú àwọn tí àwọn Dr. Aliyu sìn tá a bá lè lọ máa sọ kalẹ̀ ká jù sílẹ̀ gbìn bóyá bí ẹni tó ju èso tó fẹ́ hù ká jù sílẹ̀ ní village káàkiri ní ewu communities káàkiri wọ́n jù káàkiri ìletò sáà òótọ́ ni mo sọ fún ṣẹ́rí nǹkan tán sọ yẹn tí àwọn pé mo sọ́njọ́ sísà yìí pé kò ní sí ogun but revolution máa wà ṣẹ́rí tí gbogbo wa bá ti láàtàn sáà tó bá jẹ́ ìjọ ni gbogbo ilẹ̀ Yorùbá máa dìde ní èyí àjà o kò sógun o ó yá afẹ́ referendum ẹnìkan wà lójú òpó. lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ṣùgbà wá lórí ètò àná a lè dúpẹ́ lọ́wọ́ ìyá wa mo dúpẹ́ Onítìrì aya M.K.O Abiola ẹ ṣé o ẹ pẹ́ fún wa ó dìgbà kan náà ó dàbọ̀.